is why you are called Jehovah. That is why you are called Jehovah. What you said you would do. What you said you would do. That you say you will do. That is why you are called Jehovah. Oh, that is why you are called Jehovah. That is why you are called. That is why you are called Jehovah. That is why you are called Jehovah. What you say you will do. That you say you will do. That is why you are called Jehovah. That is why you are called. That is why you are called Jehovah. That is why you are called Jehovah. What you say you will do. What you say you will do. That you say you will do. That is why you are called. That is why you are called Jehovah. Do something new in my life. Something new in my life. Something new in my life. Oh, do something new in my life. Something new in my life. Something new in my life today. Do something new in my life. Something new in my life. Something new in my life. Do something new in my life. Something new in my life. Something new in my life today. Hey, Talabafiore. No one. Talole Baodogba. Talabafiore. Talole Baodogba. Ọlọ́run tó jọ Ọlọ́run lọ. Talabafiore. Ọlọ́run tó jọ Ọlọ́run lọ. Talabafiore. 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 Talole Baodogba. Adúpẹ́ òkun. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdùà. Àrí ìró àlọ́ba mi ajípọ̀jọ́ kúdà. Ọba tí ń jẹ́ kó yẹ ni. Oyígìyigì mi ọba Èdùà. Bàbá ń tálá tó sàáyé rò. Ọba tó lè pa tẹ́nìkan ò lè jí, ọba tó lè jí tẹ́nìkan ò lè pa. Ìwọ láfògo fún lọ́jọ́ ọ̀tún. Èní lọ́jọ́ ìsinmi. Tí í ṣọjọ́ kẹjọ nínú oṣù kẹwàá. Nínú ọdún 2017 tá a wà yìí. Ọba tó pa wá mọ́. Ọba tó ṣọ́ wa. Ọba tó jẹ́ pé máa bẹ ọwọ́ ẹ náà ló wà lójoojúmọ́. Àtúntì ọmọ lójú Olódùmarè yín rèé. Pẹ̀lú Mistura Asuramu International Broadcasters làwọn ọmọ láti lẹ̀. Ẹ̀yin náà ṣàmọ̀ bó ṣe ń lọ. Bá a ṣe máa ń ṣe ní lọ́sọ̀ọ̀sẹ̀ ní gbogbo ọjọ́ ìsinmi tí ìṣọjọ́ Sunday lè. Bá a bá ti lọ ṣọ́ọ̀ṣì, bá a bá ti dé. Àwọn kan bá ti làṣà látù, wọ́n bá ti dé. Ó sì lè jẹ́ pé àwọn kan ṣì ń múra láti lọ. Ìyẹn àwọn tí aago wá jọ yàtọ̀. Pàápàá nílùú US àti Canada. Àwọn ṣẹ̀ṣẹ̀ múra láti lọ. Adúpẹ́ òkun. Wọ́n ní bó bá tọ́jọ́ méjì mẹ́ta tá a ti rẹ nípa ìgbẹ́ yẹn kó àti náà lákìra wa. Àbíbò ni Mistura ṣàlàáfíà ló wà gbogbo lé nǹkan. Bẹ́ẹ̀ ni àlàáfíà ni mo wà o. Ẹ̀yin ń kọ́ níbikíbi tí ẹ gbogbo ojú tó ń wò wá. Adúpẹ́ lọ́wọ́ yín. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín, ètò tí gbogbo èèyàn mọ̀ bí ẹni mo wó, ètò àwọn international broadcasters. Nǹkan tẹ́ fi máa mọ̀ pé international broadcasters ni wá ni pé ẹ máa rí pé èèyàn kan ó lọ sọ́dọ̀ Chelsea, Ṣẹ́pẹ́ confam ni, búlù ló wọ̀, èmi pink mo wọ̀. Ọkùnrin represent ọkùnrin,
obìnrin represent obìnrin ìyẹn ló dífá fún wa lẹ́yìn pé ọ̀rọ̀ ọkùnrin àti obìnrin òun la bá wá sórí ètò lẹ́nìí ṣàlàáfíà lẹ́wọ̀n èmi ọmọ yín ni mo ní kí n kí yín Mistura ọmọ Bọ́láńlé ọmọ Ṣàṣọrí Asọ́ramú Ìwùsí tó àìlè gbogbo dé. ọwọ́ ẹ̀rọ la fi wọlé lónìí, ọwọ́ ẹ̀rọ ló bá dé. ẹ̀yin náà ṣàmù ó ṣe yẹ kó ṣe máa rí náà nìyẹn lọ́sọ̀ọ̀sẹ̀. àní ká kọ́kọ́ yin Ọlọ́run lógo náà ká tó wá fi jìgìjìgì ṣàpá, ká tó wá fi gbẹ̀mùgbẹ̀mù, ká fi dára wa lárayá. There is no one like you. Alpha and Omega, Jesus. There is no one like you. Chineke kigwe, odiro yedekake. Alpha and Omega, odiro yedekake. When I'm keeping God, there is no one like you. bẹ́ẹ̀ni a sì ń yan Ọlọ́run bá àmì ìlú àlógo náà. nǹkan tá a mú wá sórí ètò lónìí ó yàtọ̀ gédéǹgbé. They are the works of men. You are the only one. There is none like you. All the works of men. gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ chọ́ọ̀chì lónìí pátápátá mo kí yín. You are the only one. There is none like you. And we will say that you are good. And all the miracles you've done has brought us joy. And we are changed. a ní ká máa mú nǹkan bọ̀ lẹ́sọ̀lẹ́sọ̀ ká máa mẹ́yẹ bọ̀ lápò. Right now, ó jẹ́ dúdú la fẹ́ mú lónìí bóyá funfun ni ẹ̀ tí ì mọ̀. Father, we declare that we love mo fẹ́ yọ kíní àwọn kan ní ìmọ̀ ẹ̀ tí ì yọ. our everlasting love for you. orin ni mo ní mo fẹ́ yọ kú o. We declare, Father, we declare ẹ̀wọ̀n lọ́wọ́ ọ̀rùn kan mí lórí ètò. we declare our everlasting love for you. Oh, magnify the Lord with me. Exalt the name of Jesus. a kí gbogbo yín lẹ́sọ̀lẹ́sọ̀ a kí gbogbo yín tológun tẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ètò. Mistura àwọn ọmọ tó bá tó jọ́ méjì mẹ́ta tá àti rí rẹ̀ nígbè yẹn kó àti náà là á kíra wa. bẹ́ẹ̀ ni ẹ kú mẹ́ta. bó o ní ọ̀sẹ̀ tá a lò tán iná bó o ló ṣe rí lọ́dọ̀ rẹ lọ́wọ́. torí mò ń wo gbogbo àwọn àríyá gbogbo ẹ̀ bó tiẹ̀ ṣe pé gbogbo ẹ̀ mọ́ra pátápátá ẹ̀ gbogbo ẹ̀ là kúkú rí bó ṣe ń lọ náà bó tiẹ̀ já wa sí. Ọlọ́run kò ṣàánú wa náà ni dọ́là náà ọ̀rọ̀ dọ́là náà ni. dọ́là ni. ọ̀rọ̀ lórí owó iná nìkan. èyí tó gbà ní gbogbo ojú patí tá a rí lórí Facebook yẹn ó di dandan náà kó bá mú tèmi. àbí wọ́n ní mélòó ọmọ lójú tábàkà $1 yìí náà èlò náà ni. ó ṣáà ń parọ́ bẹ̀ náà òun kò sápò oyún tó ń ṣe yìí ọ̀dà a sì jọ ń ṣiṣẹ́ náà ni. mi ì mọ̀ ọmọ. owó náà ni mo ṣe mọ̀ pé o fẹ́ràn owó náà kì í ṣe pé kì í mo mọ̀ pé o fẹ́ràn owó. wọ́n ní pé gbogbo nǹkan tá a bá ń ṣe láyé wọn ni torí owó yìí náà ní ìmísí tú abọ́ lálé. sísá mi fọlá Akínọlá ṣọlá bí wọ́n lò láìkè owó wọ́n ní Mistura láìkè owó. ó yá kí gbogbo wọn nawọ́ sókè tí ò bá láìkè owó nu wọn kọ́ nawọ́ sí mi kọ́ má ṣiṣẹ́ mọ́ ká dẹ̀ mọ̀ pé ká kúkú mọ̀ pa torá láìkè owó ni ká má ṣiṣẹ́ mọ́. jẹ́ nípa orin yín dáná ká fi kí àwọn èèyàn wa káàbọ̀ sórí ètò. ayé ń retí ẹlẹ́yàmí o wọ́n retí ẹlẹ́yàmí o lójoojúmọ́ wọ́n lọ kóra wọn jọ o láti pẹ̀gàn mi wọ́n ní mi ò mọ̀júlé àdúrà lójoojúmọ́ wọ́n rí mi lọ́nà ilé àdúrà wọn máa pẹ̀gàn mi wá lọ tún ti ń lọ. gbogbo ẹ̀ tẹ̀ ń darapọ̀ mọ́ wa pátápátá la kíkà bọ̀ sórí ètò.
fàájì ló bá dé lónìí lóní rẹpẹtẹ. gbogbo àwọn tó bá dá fàájì mọ̀ wàá mọ rẹ́kọ̀dù tá a jù sáfẹ́fẹ́ yìí mísírà bó bá rántí orin yìí. ayé tó ń retí ẹlẹ́yà ni. kí ló sọ. ayé tó ń retí ẹlẹ́yà ni. àbí. ojoojúmọ́ wọ́n ti kóra wọn jọ o láti pẹ̀gàn mi wọ́n ní mi ò mọ̀júlé àdúrà lójoojúmọ́ wọ́n rí mi lọ́nà ilé àdúrà wọn máa pẹ̀gàn mi wọ́n á lọ tún ti hùn. wọ́n ní olójú rogodo bí iná rọ̀gbọ̀rọ̀ lórí pẹ̀sìkẹ̀ ẹ̀wẹ̀ wọ́n níra nù ajẹ́ ìyàwó ó máa tún ti hùn lọ. wọ́n tún máa bú mi pé bàbá àdúrà rọra mi àgbẹ̀sẹ̀ èmi náà bá wíyẹ̀ o ọlọ́run náà ṣó wàá máa wò mí níran máa jẹ́ gógùn wáyé bò mí mọ́lẹ̀ jẹ́ kẹ́nu mi bọ̀rọ̀ lójú ọ̀tá mi bẹ́ẹ̀ lè sọ fún wọn pé wọ́n nìkan lọ́ba ńlá lójú ẹlẹ́gàn bàbá kan mi lé lójú wọn dákun dá mi lọ́lá lọ́pọ̀lọpọ̀ èyí ni mo fẹ́ o ọlọ́run mi dákun wá gbé mi níyà. mísírà bá ń ka àwọn tó darapọ̀ mọ́ wa láti ọ̀dọ̀ ẹ̀ lọ́hùn bá ń bẹ̀ látọ̀dọ̀ mo jó lọ́wọ́. ti ń wọ̀ ẹ́ lára fi jó lẹ́nu. mo ti ń jó. káyè pé àwọn tèmi náà wọlé. ó dáa mo kí ìyá mi pàtàkì tí gbogbo wa ta mọ̀ bí ẹni mowó tí ò gbọ́dọ̀ má darapọ̀ mọ́ wa nígbà kankan. ìyá àbámà àwọn lọ́wọ́kọ́ darapọ̀ mọ́ wa wọ́n ní good morning bẹ́ẹ̀ ni òyìnbó ló bá dé lẹ́ni ẹ kú ojúmọ́ ìyá wa ẹ ṣé ẹ kú gbogbo gbà wa Fọlákẹ́ Flaky Faj mi ò rọ́wọ́ yín o ṣàlàáfíà lẹ́wà Jùmọ̀kẹ́ Ìdòwú kí ló ń ṣẹlẹ̀ ṣé gbogbo ẹ ń lọ Fọláṣadé Ṣọ́làbí àbí Ṣọ́làbí happy Sunday ọlọ́run á gbàdúrà yín èèyàn tiwa gangan pàtàkì Bari Ṣókì kò lè má darapọ̀ mọ́ wa nígbà kankan ó ṣàmáfẹ́ wá wágà yìí ni. àbí báwo. ní pé ọmọ lójú àti mìsúrà mi gbọ́dọ̀ má débẹ̀ èèyàn tí a bá ń pa ni. alájẹ àgbà kékeré nù kọ́lọ́run kó fi ṣọ́ ẹ̀ṣọ́. Merit Adéwálé actor mi pàtàkì àwọn tíátíá nílùú Èkó àwọn bàbá alópaṣíjú mo kí yín o bá wa o ẹ ti rántí fíìmù yẹn alópaṣíjú bẹ́ẹ̀ ni bá nìyẹn Fọláṣadé Akílá Ṣọ́làbí wọ́n ní ẹ jẹ́ kó yí ká o owó iná ló ń wá. owó ìsọ̀lẹ̀ kan àwọn ló sọ pé o láìkì owó. bẹ́ẹ̀ ni mo ti rọ́wọ́ wọn Ọ̀túnba Lágò Abayaki orúkọ yìí ní agbára. orúkọ yẹn là ó lè kú. wọ́n ní Mọ̀ní Kúdí owó ego àwọn eléyìí mọ orúkọ tówó ń jẹ́. wọ́n mọ bóyá lọ. wọ́n kí oríkì owó ni Mọ̀ní Kúdí owó ego. Ṣéun Gèlè èèyàn mi pàtàkì mo rí ẹ tó ń sọ múkẹmúkẹ ní Instagram lánàá níbi tó ti lọ ṣalága tó gbé gèlè yẹn rù báyìí pé ó yá sẹ Ṣéun Gèlè on point mo rí ẹ o ẹkú ṣẹ o ẹkú entertainment Ọlọ́run àgbàdo. ṣé Ṣéun Gèlè ni àbí Ṣẹ́gun Gèlè. Ṣéun Gèlè tún wà Nàìjíríà ló wà. ok Nàìjíríà làwọn wà ok. ọkùnrin ní akọrin ajó agbégèlè rù báyìí lógò tí ẹni ẹ bó ṣe máa ń ṣe alága ti ẹnu. Only God who has lifted you up will not let you down. Merit Adéwálé sọ bẹ́ẹ̀. Àgbàdua nìyẹn. Bàbá ta ló pa síjú on point wàá gba yìí bàbá mi. Fọláṣadé Ṣọ́làbí ó ní King Sunny Adé bẹ́ẹ̀ ni òun náà ni. Olúwabùsáyọ̀mí fèyí ṣìtàn. Mọ́rákì wọ́n ní hello hi ṣe wà pa. Arábìnrin tí mo ní ìtànà ajé nìyẹn. Oh ìtànà ajé fíìmù wa táwọn ń polówó pọ̀. Tó ń bọ̀ láìpẹ́ bẹ́ẹ̀ ni. Bọ̀ lọ́nà dèdèdèdè Rachel Abọ́láńlé ẹ̀ṣẹ́ ẹ̀kú gbogbo gbà wá o mo máa ń rọ́wọ́ yín o. Rachel Abọ́lá ló sọ ọjọ́ ìbí tí ò pè wá orí omi ló ti ṣe ní Amsterdam lọ́hùn kò invite wa àwa gbọ́. ṣé white lẹ́wọ̀ ń bẹ̀ àbí green kí lè tẹ̀. kò invite wá síbẹ̀ kò invite ṣùgbọ́n àwa gbọ́ kò sí nǹkan tán lè ṣe táwa ò ní gbọ́ àmúlùdùn làwa kò pé èmi àti ẹ síbẹ̀ ṣùgbọ́n kò sí wàhálà àbínú ṣùgbọ́n ó jẹ wá ní fine. wọ́n lè jẹ wá fine
ó jẹ́ £1,000 la máa gbà lọ́wọ́ yín láti fine yín £1,000 ojú bẹ́ẹ̀ ó ti tán àwa ò kí ń sọ̀rọ̀ ojú ẹ̀dẹ̀ mọ̀ pé a kì í níyàn lára owó kékeré ni £1,000 just because ẹ invite wa sí party tẹ bá invite wa 5,000 péré la máa gbà pounds náà. ẹ bá tún fẹ́ ṣe nǹkan náà tó wáá pẹ̀tẹ̀ àti ẹ̀fẹ́ ṣàánú yín ẹ lè fẹ́ mi ní 1,000 kí ẹ fún mi ìṣúra ní 500 ẹ ṣàmù ọkùnrin lèmi obìnrin lọ. so ìyẹn ń ṣe. kí ni difference ni ìwọ obìnrin ni wọ́n ṣe lè sọ̀rọ̀ jù mí lọ ní. ṣé bí ọ̀dà já ṣe bí eléyìí wọ́n fẹ́ mi 1,000 a lè fún wọn 600 kó kàn pẹ́ kí ni kó mọ̀ yẹ pé bóyá shitting no shitting. ṣé entertainer jọpọ̀ ni wá ni. no shitting. no shitting wo babalá chita mi ò gbà. no shitting. aláyélúwà jáàrán àrínlóye adégoróyè ṣẹ́rí báyìí ọ̀túnba mo pe orúkọ yìí jáde léni kò sí ní choice mo pe orúkọ yẹn dáadáa báyìí jáàrán nítorí mo máa ń pè yín jáàn ẹ ti fi mí ṣe yẹ̀yẹ́ lánàá ló gbèsèrè ọlọ́run aṣọ yín mo dúpẹ́ ọ ẹ ṣe gbọ́ ẹkú kò bá wa o mo fẹ́ fi àsìkò yìí gan mo fẹ́ fi kí gbogbo àwọn èèyàn wa pàtàkì tí wọ́n bá wa darapọ̀ mọ́ wa ní show tá a ṣe nílùú Dallas ti Òbésèrè in fact ẹ róhùn mi bó ṣe há orí wà èmi náà orun ṣebí ìwọ ló bó Òbésèrè gbé orí orun jẹ́ kú mi báyìí òun ló jẹ́ kó òun ẹ̀há náà ìwọ ló bó Òbésèrè gbé orí. èmi mo gbé rìn òun mo ṣe wá ní kí wọ́n ṣe o wọ́n kó àdúró tì wá in fact èmi àti Àpèsíọ̀lá entertainment 11th media global concert Àpèsíọ̀lá adúpẹ́ lọ́wọ́ yín o àtọmọ lójú Olódùmarè tó jẹ́ pé tá bá ti post báyìí wọ́n máa bá wa share ni tá bá ti pe ọ̀rọ̀ kan báyìí wọ́n á bá wa gbé àti my sweet FM owó ọpẹ́ ẹ sọ owó ọpẹ́. ẹ má wọrí a máa san owó ọpẹ́ yẹn náà ju bí $1,000 náà lọ ìṣáájú. kó tó di pé akọjá lọ mistura kábíyèsí Saheed Ọlámilékan Ibrahim orí adé ti Island lọ́hùn wọ́n wà ní orí ètò sórí kó tó pé Olúwàbùsáyọ̀ Fèyí ṣètò Mọ́rákìyàn yẹn àwọn ló wà lókè bọ̀ bóyá torí pé bóyá kì í ṣọ̀rẹ́ lórí kinní ni wọ́n ṣe mọ̀ pé wọ́n wà bẹ́ẹ̀ ẹ má bínú kábíyèsí asúmọ́ba níwọ̀n ẹgbẹ̀jì ajìnàsọ́ba níwọ̀n ẹgbẹ̀fà torí pé kọ́ba mọ́ba pa wá ni. bẹ́ẹ̀ ni tó rárá ọba fi lọ bá ń pa. ẹ dáríjì mistura. èmi wọ́n lẹ̀ fún ìyáde o bàbá mi tó bá pẹ́ máa ń ṣí orí adé ni máa ṣí. ohun ò tètè rí yín bọ̀tẹ̀mí mò ń wò yín bíbá yìí gàrẹ́bà kábíyèsí Saheed Ọlámilékan Ibrahim tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ tí mo fi porúkọ yín láti ìlú Island ṣe ẹ darapọ̀ mọ́ wa lórí ètò adúpẹ́ kò ní bàjẹ́ fún yín bá àwọn olè ṣe kọ́kọ́ wọn lè ṣe kọ́ máa darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà. bẹ́ẹ̀ni. ààrẹ Danjuma náà wà pẹ̀lú wa Délé Rótìmí wọ́n wà pẹ̀lú wa yóò bá màmá tó tójọ́ méjì mẹ́ta màmá tí ò béèrè ọmọ rẹ̀ màmá tí ò béèrè àwọn ọmọ rẹ̀ láti bí ọjọ́ bíi mẹ́jọ òun kà á àwọn kò sí wàhálà a rí yín lórí ètò lónìí bá a bá parí ètò àjọ wọn fà yóò tóra dáadáa láàrin ọmọ àti ìyá kò sí wàhálà. kábíyèsí ti ní má ṣì fìlà o. wọ́n ní kò má ṣì fìlà. ó má lọ dé wọ. Gbóyèga Olúṣẹ́gun Ṣókọ̀yà ẹ ṣé ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa náà ẹ ṣeun máàmi darapọ̀ mọ́ mi lórí ètò Juliana Ọláníyàn ẹ ṣé ẹ káàbọ̀ mà wọ́n ti ń pè mí pé báwo la fẹ́ bẹ̀rẹ̀ ètò wọn ní láìpẹ́ láì jìnnà á bọ́ sí orí àtẹ́gùn mistura là ń dúró de torí gbogbo mékọ̀ọ̀pù tó ń ṣe olóye wákàtí tó fi ṣe mékọ̀ọ̀pù gbogbo fífà yẹn gbogbo tó fẹ́ fáìn kò jù báyìí náà lòun náà lè rí. Ọlọ́run ṣe dá mi rè bójú mi ṣe rí naturally rè I woke up like this. DJ Murphy lè ṣe ó lè jẹ́rìí sí nǹkan tá a sọ yìí olóye wákàtí tó lò tó fi ń kun ojú kun ètè. tí DJ bá lè jẹ́rìí sí gbogbo ẹ̀ ni mo rí lọ́dún ètò. jọmọ tó lóye wákàtí tó fi wégele gbogbo ẹ̀ ni mo rí. ṣé pé mi ò rí nǹkan kan gbogbo ẹ̀ ni mo rí. mò ń bọ̀ náà. ó ṣe mo ti rí tó ti ń fárùn gùn ẹ. kí ni ta ni. nítorí pé ìwọ ni kì í dojú tì ní. nítorí pé. ìjọba máa kan ti jẹ wá ní fáìn torí tó wọn béèrè wá láti ọjọ́ bíi mẹ́jọ wọ́n wá sọ nísìnyí wọ́n ní Ọlọ́run jẹ bàbá mi wọ́n ti jẹ wá ní fáìn
£500. 500 pounds eré ọ̀ṣọ́ pé Amẹ́ríkà làwọn wà. Àwọn wà ẹ jẹ́ ká fún $500. $500 àméjèèjì bẹ́ẹ̀ bá wá fẹ́ ṣe o ẹ lè fẹ́ mi 500 kẹ́ fún ìṣúná àti ìrọ̀lẹ́ a máa lè jẹ bẹ́ẹ̀. Kí ló dé tó ń dánwó kó elégungun 9? Kí ló ṣẹlẹ̀? Kó mọ̀ lọ jẹ́ pé déédéé náà bí kò dá ọkùnrin àtobìnrin yàtọ̀ sílẹ̀. Ọkùnrin àtobìnrin wo báwo ló ṣe ṣọ́ọ̀rẹ́ ẹ̀ ṣé o mọ̀ pé ó máa tẹ́lẹ̀ ní lórí prógrámù yìí ṣé o mọ̀ pé ó máa tẹ́? Ṣé bàbá mi bẹ lórí ètò bó bá lọ sọ̀rọ̀ tí ó yẹ kó sọ Kábíyèsí Saheed Ibrahim bẹ lórí ètò ṣe gbọ́ mi sùúrà. Bàbá tèmi náà ni wọ́n. Bàbá mi náà ni wọ́n. Ààrẹ Danjuma yìí náà ń gbọ́ o sísá mi kọ́lá ṣáájú kí ọlá tó làbí. Èmi lọ support. Olúwatóyìn Abdulkarim ẹ̀yin náà ń gbọ́ ọ̀kan tí Mistura ń sọ David Olúwaṣẹ́gun Emmanuel ẹ̀ ń gbọ́ Mistura o. Nígbà àtọ́lọ́ tó wá fẹ́ mú ẹ pátápátá sísá wa Folúkẹ́ Yusuf ẹ̀yin lójú bàbá God ó tún wá dé sórí ètò ẹ̀yìn mi ló wà lónìí. Èmi ló wà lẹ́yìn ẹ̀ gidigbi mo ní àwọn máa gbẹ̀jọ́. Ẹ̀yìn mi náà máa wà lónìí máa gbọ́ ìyá ọba máa ní 1,000 for ọmọ lójú $200 for Mistura wo náà wo kátàkọ́. Ó ti yí 1,000 for Mistura ni ìyá mi wàá gbá yìí bàbá orí ìdọ̀gọ́lẹ̀ mọ́. Mọ̀ gbọ́ sórí tó bá wo Facebook ńgbà mí ó mọ̀ ń dorí nǹkan kan dò so èyí tí wọ́n fẹ́ gbé síwájú òun ló gbé sí ẹ̀yìn yẹn wọ́n náà kó dáadáa kì í ṣe pé. 200 sí 1,800 mo fi jù ẹ lọ. Wọ́n á fi 800 jù ẹ lọ. Nítorí pé ìwọ ni kì í dojú tì mí. Elédùmarè bàbá rògbò o. Nítorí pé. Sọ́fẹ̀ Aládìyàn láti ìlú Canada gbélé ìyá Adéwálé. Nítorí pé ìwọ ni. Olúkẹ́ Yusuf ẹ̀yin lójú bàbá God ẹ káàbọ̀. Ọ̀pẹ́yẹmí Kẹ́hìndé ilé ní tèmi ẹ̀sì Adéfẹ́mi. Ìgbàlúṣẹ́gun Ṣókọ̀yà. Máa mi jù lọ́nà lánìyàn wọ́n ní ká pín ní 50-50. Ló bá tán. Wọ́n ní ká pín 50 orí jù tí bá tó màmá jẹ́ sórí màmá jùlọ lánìyàn wọ́n jẹ́ ẹ tí mi ò lè kọ̀rọ̀ sílẹ̀ nù torí tí wọ́n ní fún ẹ ní 50-50. Rachel Abọ́lálé ó jẹ wá ní £2,000. Ìyá ọba máa jẹ wá ní $2,000. 500 wọ́n jẹ́ ní $1,000 so a pín ní 500 torí tí màmá Juliana lánìyàn kò sẹ́lòmí. Wo Kábíyèsí tẹ̀ ti tú ẹ láṣìírí ń bí wọ́n ní ọmọ lójú you are calling everyone because of Mistura don't you know she's our mommy? Màmá ni màmá mi màmá ni èmi ni wọ́n lè mi nìyá gbogbo yín. Wọ́n ní ìbẹ̀yìn ìyá. Ìbàwọ̀ bẹ́ẹ̀ ni àwọn ọmọ yìí. Ẹ̀yin ìyá àgbàdìmọ̀yà kò lọ kìkì ọ̀rù. Ajẹ̀fújẹ ìdàn. Ó pé tán. Kò sí mi ń bẹ̀ Mistura kò sí mi ń bẹ̀ o. Ìwọ bá mi tán. Mistura kò sí mi ń bẹ̀ o. Ohun ẹ ló jáde kàràràrà báyìí. Sọ́fẹ̀ lájọ ní my Sunday turning good morning my babes. Ìdílé Táyọ̀ Ọlábànjí ẹ ṣe Olúwayẹmí Òbímbé láti ìlú Dubai. Olúwayẹmí Òbímbé láti Dubai ẹ dákun tí Ọlọ́run ẹ kàn sí mi lẹ́yìn ètò ó ní nǹkan 2 sí 3 tá a fẹ́ bára wa sọ ẹ inbox mi tẹ́ bá parí ètò. Ó wá jẹ́ ọ̀nà ìyanu. Àwọn ti Dubai nìyẹn. Ẹ tún wò ẹ wò ẹ tún wò ọlá òtán ọlá kù sẹ́yìn jaburata. Yọ̀bọ̀n máa ní bàbá Ìjẹ̀ṣà owó yìí náà ni. Wọ́n ṣèbó ti parí. Ṣé mo wá láìkì owó tó bẹ́ẹ̀ ni Mistura? Ó láìkì. Ìwọ́dẹ̀ là ń sọ pé o láìkì owó jù ó mọ nǹkan tó gbà níbi kiri yẹn ó mọ nǹkan tí ìwọ náà gbà níbi. O fẹ́ràn owó àǹtí mi Folúkẹ́ yìí tó dọ̀ mí bẹ̀. O fẹ́ràn owó jù. Ẹ jẹ́ ìtú àṣírí ọmọ lójú fún yín gbogbo owó tó ná fòbèsèrè báyìí lọmọ lójú ń fojú calculate látòrí Facebook ó ti náà máa gbà sísan. mi ò ṣe ní fojú calculate owó tí owó ọkọ̀ gbà. Bàbá Ìjẹ̀ṣà owó ṣáá ni. Àtọwọ́ tí wọ́n gbà gbogbo ẹ̀ ni mò ń calculate. Jaburata ọlá ọ̀tán ọlá kù sẹ́yìn jaburata. Òkojú wájú rọlá ń bẹ. Jaburata ọlá
tún bojú ẹ̀yìn ọlá ń bẹ. kábíyèsí rachel ọlá abọ́lálé náà la ló jẹ wá lówó àwọn ló jẹ wá ní £2,000 wọ́n ṣe bẹ́ẹ̀ dé wọn pè wá ìfẹ́mi florence ọlá goni àtàndá abiola adédayọ̀ sódìpọ̀ wọ́n ṣèbó ti tán wọ́n ṣèbó ti parí. ààrẹ dájú wa ní you like wọ́n ní mísúra láìkì owó ju wọ́n jà sọ orúkọ yìí ìwọ náà kà á fúnra rẹ̀ ṣùgbọ́n mọ̀ sọ síta. wọ́n ti kọ́ sí ní tó bá ti kọ́ síbẹ̀ a lè sọ. mọ̀ sọ síta o. wọ́n dẹ̀ ti sọ pé mi nìyá yín ìwọ ló ń bá wípé láìkì owó èmi kan ààrẹ dájú mà gbọ́dọ̀ pé mi ni wọ́n dà o. olùwàgbẹ̀gbà ó tún jẹ́ ọ̀nà ìyanu ẹ wò ó ẹ tún wò. tó kámọ̀ dé ìnà pẹ́nu kámọ̀ bọ́pọ̀ lọ́lé olóòrò kí lẹ fẹ́ bá wa dá sí lọ́jọ́ tòní kí la mú wá sórí ètò wá fún yín mísúra jẹ́ kí n pàlù ìdáná kí n tún fi ọwọ́ mi kí n fi wọlé wù àbí wọ̀ ni. àrònú tí ọ̀rẹ́ bẹ̀rẹ̀ wá kájọ ọjọ́ ìrònú púpọ̀ hypertension. àbí ọwọ́ tí mo fẹ́ fi wọlé nìyẹn wá sórí ètò tòní àbí bò ló ṣe ń lọ. kí ló sọ. a máa mọ bó ṣe ń lọ la ṣe máa understand the level ẹ̀. DJ mo fẹ́ gẹ̀ẹ́tì fóònù ẹ gẹ̀ẹ́tì ẹ̀ rẹ́dì. Dérìnsọ́lá sáṣẹ́rẹ́ wọn àtọjọ́ mẹ́ta. DJ mo fìlà mojú ẹ̀rọ wa tó wà ní agodo pẹ̀lú wa lónìí. àdúpẹ́ lọ́wọ́ àwọn lọ́wọ́ bọ́tìnì wa gbogbo àtàwọn tó jẹ́ kó ṣeé ṣe fún wa. mo fẹ́ mú fóònù tí wọ́n fẹ́ pè wá sí kò sẹ́ni tí ò bá mi mú bì lónìí. èmi nìkan ló wà ní agodo lọ́dọ̀ tèmi àwọn lọ́wọ́ bọ́tìnì mi ò sí rárá ní rárá. mo dẹ̀ fẹ́ dìde kí n mú fóònù. mo wá wọgbọ́n tí mo fẹ́ dà sí ọwọ́ mi ò sì tóbi tí mo wà ó dìde. DJ mo fi ti já sí nǹkan tí mò ń sọ. Èmi dúpẹ́ lọ́rẹ̀ kò ṣe o bàbá mi. Ó ṣe Jésù ìwọ ló ní ògo. Ṣebí ìwọ ló gbé mi sókè. Ó ṣe Jésù ìwọ ló ní ògo. You are the God of glory, ìwọ ló ní ògo títí ayé. Thank you, Baba. Ẹ̀mí mímọ́ ó ṣe ológo gbogbo gàgàrà. Ó ṣe. Mo ti mú fóònù náà. Ó ṣe o Jésù ìwọ ló ní ògo bàbá. Kí lẹ fẹ́ bá wa dá sí lónìí? Kí la mú wá sórí ètò kárí gbọ́ lè ní? Ṣé a ní kan tá a gbọ́ wá sórí ètò lónìí? A fẹ́ kẹ́ ẹ bá wa pè wọlé kẹ́ ẹ bá wa dá sí. Sísítà mi Adénìkẹ́ Mẹ́ṣin Oyè. Àbúrò tìyá ò bá máa pàpà. James Ikesi. No matter my condition, I go praise you for life. Nǹkan tẹ́ máa bá wa dá sí lónìí. Nǹkan tó jẹ́ wípé ó máa ń da ọ̀pọ̀lọpọ̀ ilé rú ni. Nǹkan tó jẹ́ wípé kì í jẹ́ kí ẹ̀gbọ́n àtàbúrò kí wọ́n nífẹ̀ẹ́ ara wọn dénúdénú. Nǹkan tó jẹ́ wípé kì í jẹ́ kí ọkọ àti ìyàwó kí wọ́n nífẹ̀ẹ́ ara wọn dénúdénú. Ó nìkan tẹ́ ẹ fẹ́ bá wa dá sí lónìí. Nǹkan tó jẹ́ pé ó ń ṣẹlẹ̀ láwùjọ tó jẹ́ pé àwọn èèyàn ò mọ̀ wípé àbí kí n ṣe sọ wípé nǹkan tí wọ́n mọ̀ ni àmọ́ tó jẹ́ pé a ṣe àkíyèsí àbí pé a kọ̀bi ara sí tó máa ń da ilé rú tó máa ń fa wàhálà. Ayọ̀ Adébíyì òun lẹ́ẹ̀bà wa dá sí lónìí ó sì mọ̀ pé ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin olóye ẹ̀yin màmá àti bàbá wa ẹ̀yin bọ́dà wa àti sísítà wa ẹ ti wà pẹ̀lú wa lórí ètò ẹ bá wa pè wọlé ẹ bá wa dá sí ẹ bá wa ṣí àǹkan tí ẹ̀yin náà bá ní lọ́kàn. Àwa méjèèjì tá à ń ṣètò kì í ṣe wípé àwa náà mọ̀ ẹ́ ṣe kì í ṣe wípé àwa náà ń gbìyànjú dàbíbò ní mistura àwa náà ibi tá a ti ń sọ̀rọ̀ tá à ń ṣètò ibẹ̀ làwa náà ti ń kọ́ ara wa náà lọ́gbọ́n pẹ̀lú oríṣiríṣi àwọn ìmọ̀ràn láti ẹnu àwọn bàbá wa àti ìyá wa. tó kí ni a mú wá sórí ètò lónìí tá a fẹ́ kẹ́ bá wa dá sí. DJ mo fẹ́ kọ́kọ́ bá wa pín ní nọ́mbà táwọn èèyàn ó fi pè wá wọlé náà ká mọ̀ bá a pẹ́jù lórí tá a fẹ́ pẹ́jù lórí ètò lónìí.
torí àwọn èèyàn wa ti ń bẹ Nàìjíríà ti ń bẹ níbikíbi tí wọ́n ń wò wá ọ̀tọ̀lọ̀tọ̀ ló fẹ́ lọ sí àsàlátù bíi ti lórí àbáyé àfẹ́fẹ́ lórí. Spirit of the Lord is upon my soul. I will dance like a king. Yínká Ayéfẹ́lẹ́ ni mò ń lò yìí. Next level. Spirit of the Lord is upon my soul. Bímpé Hussein ẹ káàbọ̀. I will dance, I will dance, I will dance like a king. I will dance, I will dance. Mary Adéyẹmí láti Austria. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ tá a fẹ́ tẹ́ kalẹ̀ lónìí. Kò yọ ẹ̀yin gangan alára sílẹ̀. Ẹ̀yin náà ẹ bá wa dá sétò. Ẹ pè wá wọlé láti Austria kẹ́yìn náà bá wa dá sí. A gbọ́ ọ̀rọ̀ láti ẹnu yín. Gbogbo ẹ̀yin ti wà ní Houston, Texas pátápátá. Ẹ̀yin ti wà ní Dallas, Texas. Ẹ̀yin ti wà ní New York. Ẹ̀yin ti wà ní Indianapolis. Mo ń wò yín lórí ètò. Àwọn sísítà mi ní Staten Island mo rí yín. Ẹ̀yin ti Maryland gbogbo yín pátá ni mo rí. Àwọn ti Chicago wọ́n wà níbí náà pẹ̀lú mi. Igi Ọlábíjì àwọn tèmi nílùú Qatar nìyẹn. Tèmi tí olúwa kéjì mo rí yín. Pẹ́pẹ́ yóò gbọmọ pọ̀n lónìí nǹkan ó gbé nǹkan nù bí àṣà bá mi kọ́lá olóòtú ọmọ àdàbà níjà ni. Mo kí yín níbikíbi tẹ́ bá ti ń wò wá bàbá kò ní bàjẹ́ fún yín. Ìmí ti dá sán o, wá sọ pé ọ̀pẹ ló yẹ bàbá mi. Bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe tó. Ní Obama, Bàbá nígbà tí mo Alájà, tó. Bàbá Rashida Tọ́látúnjí ńkọ́. Máa mi pàtàkì. ló yẹ bàbá. Níbo lẹ bá ń fi wọ́n sí? Ọ̀tá ṣàní kí n ti dìgbàgbé o. Níbo lẹ fi sísítà mi? Ṣùgbọ́n Ọlọ́run ni kò fàyè. Yétúndé Adébíyì níbo lẹ fi wọ́n sí? Alájà Àṣẹ̀rí Àbú. Ìmọ̀ràn Sísítà mi pàtàkì níbo làwọn náà wà? kò wá Ẹ bá ń pè wọ́n wọlé sílé agodo. bàbá. Ẹ sọ pé ọmọ lójú Olódùmarè àti Mistura ti bẹ̀rẹ̀ ètò. Ṣé ń tá a fẹ́ tẹ́ pẹpẹ tá a fẹ́ gbé kalẹ̀ lónìí? Ó ṣe pàtàkì, ó ṣe kókó. Mistura jẹ́ agbóhùn láti ẹnu rẹ̀. Kí ló bá wá? Kí ló bá fún wa? Kí ló ní wá fún wa? Ọ̀rọ̀ àgbà ni mo kí sísítà mi ìyá ọkọ tèmi gidi gangan Àlàó Adébùkọ́lá Òwòadé rántí Àjọkẹ́ Mary Adéyẹmí ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ wa. Ọ̀rọ̀ tí mo bá wá lénìí ọ̀rọ̀ tó ṣe ni ní kàyéfì ọ̀rọ̀ tó ń ṣe gbáǹkọ́gbì ọ̀rọ̀ òun ni mo bá wá nítorí ẹ̀ nínú mi tiẹ̀ fi dùn wípé ọmọ lójú rọra wọ blue tó represent ọkùnrin èmi wọ pink tó represent obìnrin. Táwa jà lórí ètò ni. Èmi ò bá ìjà o. Ah, Èmi ò bá ìjà o kó ní kálukú dilé ara ẹ̀ mú ní báyìí lọ́wọ́ tá a wà yìí kóbìnrin dobìnrin mú kọkùnrin dobìnrin mú. jáwọn wò. Nítorí wípé ó nídìí tí mo fi sọ bẹ́ẹ̀. Ilé ọ̀rẹ́ mi kan ni mo lọ. Wọ́n náà lọ lé ọ̀rẹ́ rẹ̀. Ṣé bó lémi nìkan ló wọ́n lọ lé ọ̀rẹ́ mi ni? Ṣé bó lémi nìkan ló wọ́n lọ lé ọ̀rẹ́ mi? Ó bá wọ náà wí. Mo jàjà lọ léni ni kó má dàbí ẹni pé mi tiẹ̀ kì í jáde rárá mo pé à. Eléyìí tó jẹ́ pé ọmọ lójú nìkan ló máa ń lọ lé ọ̀rẹ́ ẹ̀. Jẹ́ kí èmi náà lọ wò bí a ti bá lọ lé ọ̀rẹ́ mi kan bí a máa rí nǹkan mú bọ̀. Mistura ẹ wo ẹ lè rí Mistura kàmángù kan rárá. Bẹ́ẹ̀ bá ti ń kàmángù báyìí yóò ti mọ jáde. Bẹ́ẹ̀ bá kàmángù yóò ti mọ jáde. Ẹ wo nǹkan tí mo sọ fún pé ó lémi nìkan ló máa ń lọ lé ọ̀rẹ́ mi o. Ó lọ lé ọ̀rẹ́ rẹ̀ àwa sọ pé òkè ṣé bó lémi nìkan ló máa ń lọ lé ọ̀rẹ́ mi káàkiri ní ògbà ni. Ó tún ní òkè jáde o. Ẹ lè ka mọ́bì kankan. Mọ bọ́rọ̀ rẹ lọ kó ń bá nípa abẹ̀ sí ń jà lé. Àbírú èèyàn wo wá lélẹ̀ torí Ọlọ́run ìwọ náà ló ní pé mo kàn fún déjúmọ́lé onímọ̀ ń sanra kí n lè máa jára nù kí n máa jára nù òun mo ṣe òpin jẹ́ kèmi náà gba strolling ó dẹ̀ mọ̀ pé l'Amẹ́ríkà yìí. Èmi náà kàn wò mo ní gbogbo bíbá yìí náà ló. Amẹ́ríkà yìí náà ó mọ̀ pé èèyàn ò gbọ́dọ̀ máa gbá strolling kiri ṣùgbọ́n torí tiẹ̀ ni mo ṣe rìn dé ilé ọ̀rẹ́ mi yẹn ibẹ̀ 30 minutes away ni mo fi rìn yẹn. Ó fẹsẹ̀ rìn àbó wọ mọ́tò. Ó fẹsẹ̀ rìn ni torí tiẹ̀ ni. Ok mọ̀ bọ́rọ̀. Torí mo fẹ́ máa fojú sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́nà bóyá máa rí nǹkan mú wá sí orí ètò ṣó mọ̀ pé ètò yìí náà ètò ọlọ́pọlọ ni. Tó tọ́ ni kò sí mo dẹ̀ rí mo rọrùn mú bọ̀ bí mo gbé ń jó kiri ìgbàsọ mo rówó lọ́mọ mi sì tún mọ́ rọ́là o. Mo rí gbogbo nǹkan ọmọ lójú. Ní kí ni mo rí? Kí ni? Ó dà mo rí ìgbà tí mo délé ọ̀rẹ́ mi ọmọ méjì ni mo rí pé ọ̀rẹ́ mi yìí ní àwọn ọmọ yẹn ti ń wọn kì í ṣọmọdé bẹ́ẹ̀ yẹn náà ti ń dàgbà díẹ̀ bí ọmọ 15 bí ọmọ 13. Ìkànnú àwọn ọmọ yìí nìyẹ́ wa ń bá wí
àwọn ọmọ Amẹ́ríkà wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ rudely sí ìyá ẹ̀ pé no I don't want to talk to you you leave me mom I don't want to ní báwo ẹ̀ ń bọ́ ọmọ ìwí ni ṣé bó ṣe máa ń ṣe náà rèé ọmọ kejì ìyẹn wá ń bá wípé kí ló dé tó ṣe jẹ́ pé gbogbo ìgbà ló máa ń hùwà báyìí tó bá ń bẹ̀ sọ̀rọ̀ wàá máa warùn kì wàá máa ṣe bákan wàá máa wà rude sáwọn èèyàn bàbá wọn dẹ̀ wà lórí ìjókòó ló ń wòran bẹ̀ bàbá wọn ò sọ̀rọ̀ níyà ìwọ bẹ̀rẹ̀ sí kí pé torí Ọlọ́run ṣọmọ ni wọ́n yìí àwọn bẹ́ẹ̀ wí má jáde má rìn dé òru má fagbọ́ má mu sìgá gbogbo nǹkan tí ò yẹ kọ́mọ gidi máa ṣe pátápátá ló ń ṣe. ṣé lamẹ́ríkà náà. lamẹ́ríkà náà níbi tí mo sọ̀rọ̀ lọ ní èmi. mísírà kíní kan wà bí ẹnu rẹ̀ ń bì kíní kan wà bí ẹnu rẹ̀ ń bì. kò sí kankan bẹ́ẹ̀ lipstick ló wà. inú irọ́ ẹnu rẹ̀ ló nu. lipstick ni irọ́ ti ń bẹ lẹ́nu rẹ̀. lipstick láti ẹ̀dúpẹ́ tó ṣe jẹ́ adúpẹ́ tó ọmọ lójú ìjà yìí bá ṣẹlẹ̀ rẹpẹtẹ nínú ilé yìí gbogbo wa bẹ̀rẹ̀ èmi kẹ̀dẹ̀rẹ́ mọ̀ pé èké ni mí ń bá dákẹ́ ń bá fi ọwọ́ lẹ́ran nígbà tí ọ̀rẹ́ mi sunkún títí nígbà máa dá sí bá ní kí ló wá ń pa ẹ́ lẹ́kún tí òun bọ́mọ sọ̀rọ̀ tọ́mọ òde ló ń ṣe bí bàbá ẹ̀ ló jókòó yìí kí bàbá ẹ̀ náà dá sí i ní bá ní dádì wa tó tẹ́yìn náà ṣe ò dá ọ̀rẹ́ mi wà bí ó ń bọ́mọ ẹ̀wí títí bá ẹ̀dẹ̀ jókòó bẹ́ẹ̀ ẹ̀ tí ẹ̀ dá sí ló bá ní kí ló kan òun nǹkan tó bá wùn kóhun àtàwọn ọmọ ẹ̀kọ́ fojú ara wọn rí ń bá ní ṣé bàbá náà lẹ́yìn yìí sọ̀rọ̀ lẹ́ ń sọ lẹ́nu yìí ló bá ní pé wọ́n ti máa ń sọ tipẹ́tipẹ́ wípé ọmọ yìí òun ti báwí kò gbọ́rọ̀ sóhun lẹ́nu èyí tó ń dá òun lóhùn tó ń gbọ́rọ̀ sóhun lẹ́nu tó ń báwí padà yìí tó jọ ọmọ òun náà ọmọ yìí náà ń bá sọ̀rọ̀ ṣùgbọ́n kò kí ń gbọ́ wípé òun ló fi máa ń sọ kíní kan pé ọmọ tó bá da òun ni ti bàbá ọmọ òun leléyìí èyí tí ò da òun ni tìyá ìyá ẹ̀ òun ló mọ ibi tó ti rí kíbi tó bá ti rí bóyá lọ tọrọ ẹ̀ lọ́wọ́ ṣàbí bóyá lọ tọrọ ẹ̀ lọ́wọ́ omi ni bó jẹ́ ọ̀dọ́ ọkùnrin mi ló ti lọ gbọ́ ni pé ọmọ àlè leléyìí kò kí ń ṣọmọ òun so ọmọ ẹ̀ ni ibẹ̀ lọ́rọ̀ ti dé ìmáwò ilé ayé ilé asán kí ló dé tí bàbá yìí ṣe ń sọ̀rọ̀ báyìí pé ọmọ tó dání ti bàbá èyí tí ó ṣe bóbìnrin yìí náà abẹ́ obìnrin yìí láwọn ọmọ méjèèjì sì jáde ń bá ní máa gbé wá sí ètò pé ọmọ lójú nǹkan tẹ̀yìn ọkùnrin máa ń ṣe lórí ọ̀rọ̀ ọmọ ó kù díẹ̀ káàtó irú ìgbà máa ń dalérú ọkùnrin ṣe láti sọ pé ọmọ tó dání ti bàbá èyí tí ò dání ti ìyá kí ni ìyá yẹn fẹ́ gẹ́nì nínú ọ̀rọ̀ yẹn ọ̀rẹ́ mi bá tún bu ẹkún sun ló bá sunkún mo ní ó dá ọmọ lójú wà bá mi dá sọ̀rọ̀ ilé ni mo dẹ̀ máa gbé wá sórí ètò káwọn èèyàn bá wa dá sí i pé kí ló dé tó ṣe máa ń sọ bẹ́ẹ̀ ṣó bójú mu kọ́ máa sọ pé ọmọ tó dání ti bàbá èyí tí ò dání ti ìyá ọ̀rọ̀ tí ò lọ́dọ̀ tèmi. kí n tiẹ̀ tó kọ́kọ́ lọ sókè n tiẹ̀ tó kọ́kọ́ dá ọ lóhùn first inú mi dùn pé alájà Títílayọ̀ Adétúnjí wọ́n ti wà lórí ètò pẹ̀lú mi mo ní kí yọ̀bá máa lọ bá ń wá wọn wá yọ̀bá máa sì bá ń wá wọn wá. ọmọdé bá a dúpẹ́. wọ́n wà pẹ̀lú mi lórí ètò mi tó dáa sọ nǹkan kan sọ̀rọ̀ pé nígbà tó ń sọ̀rọ̀ mo dákẹ́ mò ń wú ọ̀ràn ó ní èyí tó dáa ń bàbá ní ti bàbá èyí tí ò sì dáa èyí tó kù díẹ̀ káàtó ti ìyá ni bẹ́ẹ̀ ni wọ́n parọ́ kò sí rọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni lọ́nà bẹ́ẹ̀ torí èyí tó yẹ kó sọ ló sọ àmọ́ ọ̀nà tó gbà sọ yẹn ọ̀nà ó ti háàṣì jù ó ti le jù nǹkan tó yẹ kó gbọ̀ndọ̀ sọ ni pé wẹ́ẹ́ ọmọ tó bá dá ti bàbá náà èyí tí ò bá dẹ̀ dá ti màmá ẹ̀ ni. báwo ló ṣe ń kí ní báyìí. òun wà lọ fóun tó le ó wà lọ fi sọ. ọmọ lójú wọ́n sọ lóhùn tẹ́lẹ̀ wọ́n sọ lóhùn kìkì wọ́n sọ lóhùn kẹ̀lẹ̀bẹ̀ kò sí tó dẹbójú mú ẹ. máa gbọ́ nígbà tí bàbá bá ń bọ́ ọmọ ṣọmọ tó bàbá Ọlọ́run ò dá bàbá lálágídí ẹ̀dá àwa ọkùnrin alágídí alágbàjá ẹ̀yin obìnrin sórí nígbà táwa bá ti mú ọmọ bàbá ti bọ́ ọmọ wí má ṣe báyìí má ṣe tọ̀hún má ṣe lè má ṣe gbá má ṣàwò nǹkan tábà tún wá tún kí ẹgbà mọ́lẹ̀ tá a tún wá nà tí ò tún wá gbọ́ sọmọ pé wọ́n máa ń pòwe pé ọmọ yìí má pa mí má pa mí má pa mí tó bá yá á di ọmọ yìí má para ẹ̀ á dẹ̀ fi sílẹ̀ ṣùgbọ́n àwọn mọ̀ pé èyí tó bá dáa òun ni ti bàbá èyí tí ò bá dẹ̀ kù díẹ̀ káàtó òun ni ti ìyá torí pé ìyá ẹ̀ náà jọ wà nílé ìyá ló mọ síkírìtì láàrin ọmọ àti kìíní jù ó dà síkírìtì mélòó ni ọmọ ń sọ fún bàbá ẹ̀ sọ fún mi ẹ̀yin ìyá náà ni ẹ̀yin ìyá súnmọ́ jù.
mọ ẹ ní jókòó tó ọmọdé bíi tẹ máa ní relationship pẹ̀lú àwọn ọmọ yín. ẹ ó rí ìjókòó ló fẹ́ jókòó tọmọ ṣé ìwọ tó ti jí láàrọ̀ tó ti wọ oúnjẹ lọ tó lọ síbi oúnjẹ òòjọ́ ẹ tó wá bí family ṣèbí kó lè da náà kẹ́lẹ́ jẹ náà ní family ni bàbá náà bá lọ ni ṣé òun tó wá bẹ ṣe máa jẹun lọ tí ò fẹ́ kébi pa yín ni kó tún wá jókòó tọmọ kó tún máa tọ́jú ọmọ. ṣé o sọ fún mi sì pé obìnrin náà kì í wáṣẹ́ lọ ni obìnrin ò kì í ṣiṣẹ́ ni. kì í ṣe tóbìnrin ò ní ṣiṣẹ́ àmọ́ àkókò tó pọ̀ jù ẹ̀yin àti ìyá yín ẹ̀yin àti àwọn ọmọ yín ló ní ẹ̀tọ́ ọmọ yín dáadáa kí ẹ báwa ní ọkùnrin pé a kì í tọ́mọ àwa máa ń tọ́mọ àmọ́ kì í ṣe wípé ká wá jókòó ti ọmọ 24/7 bẹ́yẹn ìwọ náà wo kò sí táìmù náà nígbà téèyàn bá lọ bíṣẹ́ látàrí tó bá jí ìdájí kùtùkùtù tó lọ bíṣẹ́ tó yẹ pé kò tún pa àkó tó kúrò lọ́fíìsì náà owó ó bọ́ sọ́wọ́ alẹ́ ó bọ́ sínú tráfíkì nígbà tó ń bọ̀ nílé ó dẹ̀ délé ó jẹun ó sùn táwọn wo ló fẹ́ fi sọ fún mi but ẹ̀yin ìyá tó jẹ́ pé táyìn bá ti lọ bíṣẹ́ aago 2 aago 3 ẹ ti padà wọlé ojúṣe ti ń pé kẹ́ tọ́jú ọmọ ẹ bọ́mọ wí bí ọmọ bá dẹ̀ ṣagídí bí ò fẹ́ gbà ẹ tì sí bàbá nígbà tá a bá dẹ̀ ti bá sọ̀rọ̀ táwa náà bá nàlẹ́gbà bá ṣe kinní kan sórí àwọn kankan wà tó jẹ́ pé ẹ̀yin obìnrin ló mọ bẹ́ẹ̀ ṣe máa ń bọ́mọ sọ̀rọ̀ ju bí ọkùnrin ṣe máa ń bọ́mọ sọ̀rọ̀ lọ pàápàá ọmọ tó bá jọmọ obìnrin ó máa súnmọ́ ìyá ẹ̀ gidi aṣọ síkírìtì fún ìyá ẹ̀. sísá mi Fọláṣadé Akínyọlá Ṣọlábí ní a máa jà ẹ má jà jà irọ́ òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ. mo kí màá mi láti ìlú Philippines Priscilla Aṣonibárẹ́ ẹ̀ ń sọ fún àwọn ni wọ́n jẹ́ ìyàwó bàbá mi Pastor Dr. Aṣonibárẹ́ àwọn ni wọ́n jẹ́ National Coordinator RCCG ní gbogbo ìlú Philippines lọ́hùn pátápátá inú mi dùn pé wọ́n wà lórí ètò pẹ̀lú wa lónìí àwọn gan ń gbọ̀n kàtà à ń sọ wọ́n lè bá wa dá sí náà bí bó bá rú ọ lójú àlè pé àwọn èèyàn wa kan bá wa dá sí. kọ́ bá wa dá sí ọmọ lójú mi ò rí ọ̀rọ̀ mu nínú tó ń sọ. ó dà pé nọ́mbà síta tó o bá fẹ́ gba tèmi. gbogbo ẹni tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ètò yìí ẹ pè wá sí nọ́mbà London wa +44 20 35 19 7611 +44 20 35 19 7611. Tẹ́ bá fẹ́ get wá sí USA +1 6822 700 580 +1 6822 700 580 àti nọ́mbà kan tó kù yìí +1 315 20 35 498 +1 315 20 35 498. Ìwé ìsìnkálẹ̀ nínú. wàá rí tójú mi lé lórí ọ̀rọ̀ èmi ò rẹ́rìn rárá. Nínú Bíbélì ló sọ̀rọ̀ tó. sọ̀rọ̀ tó ká mi lára ló ń sọ. Mo tó ti bẹ́ẹ̀ ṣe lè sọ̀rọ̀ níkẹyìn o. ilé ní Ọlọ́run kìí tàsé egungun tó ti bẹ́ẹ̀ ṣe lè sọ̀rọ̀ níkẹyìn o ìgbàgbọ́ nínú Ọlọ́run kìí jáde sórí rán gbàgbọ́ nínú Ọlọ́run wà á borí o. Àní ìwé ìsìnkálẹ̀. ẹ̀yin tó ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí mo ń wo Adébùkọ́lá Adékúnlé Odùkúnlé sọ̀rọ̀ tó fi yé. ẹ̀yin tó ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí ń tà ń sọ ni wípé Níkẹyìn sẹ́ẹ̀. wọ́n ní tí Mistura sọ olóhùn lọ sọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀wọ̀n èdè àìyedè wáyé láàrin wọn lóríṣiríṣi bẹ́ẹ̀ ọ̀rọ̀ wá yí sí wípé èyí tó bá dáa òun ni ti bàbá èyí tí ó bá kù díẹ̀ káàtó òun ni ti ìyá bẹ́ẹ̀ ni sísítà mi Kẹ́mi Lúfadéjù ń sọ̀rọ̀ sí i wọ́n ní girls are more closer to dad than mom. ṣé pé gẹ̀ẹ́sì nìkan lábí ni mà à ń bọ́ ọmọkùnrin náà. wọ́n ṣàmọ́ ẹ̀yẹ bọ̀ lápò ní òtí mọ̀ kàn dábẹ́ sọ ẹ̀yin tẹ́ bá fẹ́ pé afẹ́kẹ́ bá wa dá sétò yìí ẹ gbọ́ èyí tó bá dáa òun la mọ̀ sí ti bàbá àwọn ìyá wa gan mọ̀ wọn kì í jiyàn èyí tó bá kù díẹ̀ káàtó wọ́n gbà tó ọwọ́ náà ló ti ń wá ẹ bá fẹ́ bá wa dá sétò yìí ẹ pè á sórí +44 20 35 19 7611 +44 20 35 19 7611 +131 52 03 5498 +131 52 035 498 ìkan wà náà tó jẹ́ ti US +168 22 700 580 +168 22 700
580. Akí bàbá Quadri Ọláyanjú wọn làwọn ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ lóòótọ́. Bọ́lájí Afọlábí wọn làwọn ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní Ìdòwú Ọlálékan wọn làwọn ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́. Wọ́n ní there is not Germany line, kò sí Germany line. Àmọ́ tí a bá fẹ́ pè wá sórí WhatsApp ẹ jẹ́ n pe WhatsApp wa fún yín. Tí a bá fẹ́ pè sórí WhatsApp ẹ jẹ́ kí n wá WhatsApp number jáde fún yín. He knows what I want. He will never let me suffer. Fear no go catch me. I will never bow for Satan. He has given me the authority to step on snakes and to overcome all the power of the enemy. Fáyìn tẹ́ fẹ́ pè wá sórí WhatsApp +44 7440 721 923. Ẹ lè pè wá sórí WhatsApp number náà fẹ́yìn tí ò bá sí l'Amẹ́ríkà tẹ́sí ní UK tí WhatsApp yín tó dẹ̀ já gaara ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí +44 7440 721 923. Kí lè ro ọkàn yín kí lè sí nǹkan tí Mistura sọ èyí tó bá dáa òun ni ti bàbá èyí tó kù díẹ̀ káàtó ti àwọn ìyá ni nítorí wípé ẹni tó sọ̀rọ̀ ó ní nǹkan torí tó fi sọ̀rọ̀ Mistura ò kàn fẹ́ yí ọ ni. mi ò gbà ọmọ lójú. Wọ́n sọ kinní kan ní olóyún mi f'oṣù 9 ó pọ́n mi f'ọdún 3. Ara ẹ̀ lórin náà wà ní. Ní wúrà iyebíye tí a kò lè fowó ra. Ẹni ẹlẹ́ni obìnrin tó jẹ́ wípé àwa la máa fún ọmọ lọ́mú tó máa fi dàgbà. A máa tọ́jú ọmọ láti kékeré àti kékeré yẹn náà bẹ́ẹ̀ ṣe ń fún lọ́mú tẹ̀ ṣe wẹ̀ lẹ́tí ń ba wí o torí láti bébì làwọn ọmọ ti ń gé ìyà jẹ báyìí lọ́ ti ṣe láti máa gba pé káì má ṣe báyìí káì má ṣèkà má géyàn jẹ má nàyàn. Ọ̀nà kan tí mo sọ náà nìyẹn mo ní ẹ̀yin náà lóbìnrin ẹ̀yin náà lọ́mọ mojú dáadáa ẹ̀yin náà ló yẹ kẹ́ ẹ bọ́mọ wí dáadáa tó ti wá rí pé èyí tí ò bá dáa ọwọ́ yín ló wà kì í ṣọwọ́ ọkùnrin bàbá ló. Ojú mẹ́rin ló ń bímọ ìgbà ojú ló ń tọ́ kò kì í ṣe ìyọ̀kan péré ló máa ń bọ́mọ wí. Bàbá máa bá ọmọ wí ọmọ míì tiẹ̀ wà tó jẹ́ pé kò tiẹ̀ ń gbọ́rọ̀ sí ìyá ẹ̀ lẹ́nu ṣùgbọ́n tó bá rí bàbá ẹ̀ bá eré tó máa mú gbẹ́rẹ́gbẹ́gbẹ́gbẹ́ bàbá náà ó ní ipa tó gidi tó yẹ kó kó nílé ayé ọmọ. Ẹ má jẹ́ ká máa fi gbogbo ìgbà ṣe pé torí pé mo ti ń ṣiṣẹ́ mo lọ ṣiṣẹ́ ẹ wá ní time ẹ ní relationship pẹ̀lú ọmọ. Àwọn bàbá mi wà tó yẹ pé ọmọ máa jókòó sínú sitting room bá ọmọ yẹn ò lè jókòó sínú sitting room pẹ̀lú wọn láti wo bọ́ọ̀lù láti wo TV ọmọ ní go to children's parlour go to children ẹ ní relationship. Jẹ́ ká gbé ìpè. Hello. Kábíyèsí bàbá. Sà. Àkúsí mi ò ní. Ẹ káàbọ̀ sórí ètò sà. Àmì àṣẹ Èdùmàrè. Agbára Ọlọ́run ní fẹ́lẹ́ ṣe àṣemọ́. Àmì àṣẹ Èdùmàrè sà. Ọ̀rọ̀ lórí ètò tí Mistura tó mú wá. Bàbá ní ká wò dáadáa ká má fi gbá kan bọ̀ ọ̀kan nínú. Ibi méjì ló ń bímọ ìgbà ojú ló ń wò. Ìgbà ojú ló ń wò. Kọ́ wà nìyẹn. Mọ́ láti sọ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ilé ayé àwọn ọmọ yẹn tí ò bá sì fẹ́ láàrin ọkọ àti ìyàwó. Báwo ni wọ́n ṣe fẹ́ bára wọn ní àjọṣepọ̀? Ọlọ́run máa fi àmì sí tó fi máa dùn. Nítorí ìdí èyí, mo rò wípé iṣẹ́ àjọṣe àwa méjèèjì ni. Bẹ́ẹ̀ kì í ṣe pọ́bìnrin nìkan. Àwọn ọmọ yẹn wọ́n yà dáadáa. Ìgbà tí nǹkan tó fà á tírú nǹkan báyọ̀ fi máa ń wáyé. Nígbà tí kò bá sí àjọṣe tó dán mọ́rán. I'm talking of good relationship between man and woman. Bẹ́ẹ̀ni sà. Ọkọ àti ìyàwó. Bẹ́ẹ̀ni sà. Kò bá sí ọmọràn dáadáa. Ó máa ń ní ipa fún àwọn ọmọ náà. Ó dẹ̀ máa ń fún wọn ní ààyè. Láti jẹ́ pé àwọn ọmọ yẹn yàkuyà. Ẹ jẹ́ pé wọ́n á máa gbèsè ẹ̀yìn bàbá àti kọ́ gbèsè ẹ̀yìn ìyá. Mọ̀ tí àjọṣepọ̀ gidi bá wà láàrin ọkọ àti láyà. Àbá méjèèjì àjọ fi ẹnu kan àfi bá ọmọ wí. Tó dáa táwọn ọmọ yẹn fi ní ká yàkuyà mọ́ wa lọ́wọ́. Ó dáa sà. Ibi tó yẹ ká kọ́kọ́ ohun tẹ́mi rò pé yẹ kí a mójútó ó ní àjọṣepọ̀ gangan nínú láàrin bàbá àti ìyá. Láàrin bàbá àti ìyá. Nígbà tí àwọn ọmọ àrí bàbá àti màmá wọn wọ́n sọra wọn di Tyson and Holyfield.
lójoojúmọ́ àbí nígbàkúgbà. Bí wọ́n rí kí ìyá àwọn àti bàbá àwọn kan máa gbó bàbá àwọn lẹ́nu àbí ìyá wọn. Kò sí bá ṣe máa ṣe o, there must always a dispute between husband and wife. But dispute náà sọ̀rọ̀ ń pa yẹn. Ibi tá a lè balẹ̀ ayé dé lónìí, ayé ti lajú, à ń lajú. Gbogbo àwọn kọ̀ọ̀kan tó yẹ ká fi lajú, àṣàkíyèsí sí àkànlájú sódì ni. Òun bá sọ èèyàn ńlá tó ń fi lajú nìsín ní pé kán múra kán bọ́ sí òwò. Àgbàǹgbà. Kábíyèsí Ọlọ́run. Gbogbo àwọn kọ̀ọ̀kan tó yẹ ká fi lajú. Ó pè ní understanding. Ó yẹ ká ọkọ àtìyàwó tí àìbámọ̀ tí bó ṣe lè wù kó jẹ́ kí àwọ̀ wà láàrin wọn. Ó yẹ kó pèrè àwọn sínú yàrá ni. Kán má jẹ́ kí àwọn ọmọ wọn kó máa ṣe alábàápàdé àbí kán máa fẹ́ fi wípé nǹkan kan ń ṣẹlẹ̀ láàrin àwọn. Ó yẹ kó pẹ́ra wọn sínú ilé ni. Ìṣe wípé lójú àwọn ọmọ náà ni pé ó rí kó bàjẹ́ gan. Àwọn ìyàwó náà gómìnà bá dẹ̀ máa dá aláwọn fámìlì ẹ̀ ló bàjẹ́. Kábíyèsí Ọlọ́run. Tí a bá ń kọ́ ilé tí foundation lé tó bá ti ní kọ́ ònú ilé yẹn wọn ló máa padà ṣe kíni. Awo gbẹ̀yìn. Màá gbà ládùúrà fún gbogbo wa ilé àtọ̀nà gbogbo wa ò ní dàrú o. Àmín Ọlọ́run. Àmín àṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀ ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí fi ọlá àti tóbi Ọlọ́run kò fẹ́ lọ́kàn ṣoṣo ẹ̀ kò fẹ́ lásìkò tá a wà yìí kò fi gbẹ lọ́run. Àmín àṣẹ Èdùmàrè. Kò bá kí àwọn kókó rẹ̀ gé. Àmín àṣẹ Èdùmàrè. Àmín àṣẹ. Ẹgbẹ́ tó kalẹ̀ náà ẹ̀yin ẹ̀ ń ṣe ètò láti fi kọ́ ọmọ aláyé lọ́gbọ́n Ọlọ́run ní í ṣe yí láwùkọ́ṣe. Àmín àṣẹ Èdùmàrè. Àmín. Àwòkọ́ṣe dáadáa you be a good ambassador. Àmín àṣẹ Èdùmàrè. Dúró báyìí náà lọ́wọ́ wá pẹ̀lú wa. Ẹ ṣé bàbá. Ẹ ṣé gọ́sà. Kábíyèsí orí adé ti Island àwọn ni wọ́n pè wá wọlé yẹn láti ìlú Island àwọn ni wọ́n bá wa dá sí ètò yìí. Ẹ ṣeun sà. Ọlọ́ọ̀bá tó fi ń ṣe aṣáájú kò ní sọ yín di èrò ẹ̀yìn náà pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àmín lórúkọ. Mo lágbára lórí ẹ̀yin ọ̀tá mi. Mo lágbára lórí ẹ̀yin ọ̀tá mi gbogbo. Mo lágbára lórí ẹ̀yin ọ̀tá mi. Mo lágbára lórí ẹ̀yin ọ̀tá mi gbogbo. Àti fún mi lágbára pé kí n má bẹ̀rù mọ́. Ọ̀tá tó bá torí mi pọ̀fọ̀ máa ta. Èyí tó bá torí mi bẹ̀rù. Àwọn dádì wa kan Quadri Ọláyanjú. Nọ́mbà tẹ́ fi lè pè wá wọlé, WhatsApp tẹ́ fi lè pè wá wọlé. Ẹ jẹ́ kí n tún pè fún yín lẹ́ẹ̀kan sí sà. Òun náà ni +44 7440 721 923 +44 7440 721 923. WhatsApp number tẹ́ fi lè pè wá wọlé ní fún ẹ̀yin tẹ́ ẹ bá láǹfààní láti pè wọlé direct lórí line wa. Ẹ̀yin tẹ́ bá sì láǹfààní láti pè direct wọlé lórí line, ẹ pè sórí +44 2035 197611 lẹ́ẹ̀kan sí +44 2035 197611. Mísúra bá ń pè ti US lọ́dọ̀ ẹ̀. Òun ni +1 6822 700 580. Ọmọ lójú ṣé mo ti ẹ̀kọ́ lè dáadáa ná ti WhatsApp yẹn +44 7440 721 923. Ó correct. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wá wọlé sórí WhatsApp, ẹ pè nọ́mbà yẹn wọlé direct. Àgbẹ̀ náà bì ẹ fẹ́ dá ṣètò kan tá à ń sọ ni wípé lórí ọ̀rọ̀ tí Mísúra mú wá tó ní ìyáda ní ti bàbá, èyí tí ó kù díẹ̀ káàtó náà ní ti ìyá. Hello, ẹ káàárọ̀ sà. Ọmọ lójú Olódùmarè. Oníbàjẹ́ bàbá. Mísúra ọmọ dáadáa. Àpèsè ọ̀la bàbá. A máa ju iṣẹ́ o. Àmín àṣẹ. Èdùmàrè. A máa yẹ ẹ́ o. Àmín o. Ògbó tọ́lọ̀ fi ń jọ́lọ̀ tọ́lọ̀ fi ń dáyé tẹ́lá ṣe é ṣe tẹ́lá ṣe é lù bẹ́ẹ̀ ló máa gbọ́ o. Àmín. Àti wà lórí ètò yìí
kí n tó dé mi ò rí lè mọ nǹkan tẹ́ ń sọ nípa ẹ̀. Bẹ́ẹ̀ni. Ìwọ́n tí tó múra tó mo lọ church mo gbọ́dọ̀ dá sétò. Ẹ ṣe sá. Ẹ lè mọ̀ pé ẹ̀yin yín ni mo wà o. Ihun tá à ń sọ náà ni pé ọmọ tó dá ní bàbá èyí tí ò dá ní tìyá kí ló dé tó ṣe máa ń sọ bẹ́ẹ̀ ṣó yẹ kó máa rí bẹ́ẹ̀ tó rọ̀rọ̀ yẹn máa ń da lérú. Láyé àtijọ́. Èyí tó dá ní ti bàbá èyí tí ò dá ní tìyá. Ṣé tí Mìtúrà ń gbà tó fọ́kọ ẹ ṣé asúramú làwọn ọmọ ẹ ń jẹ́ ìbéèrè ní o. Bẹ́ẹ̀ àtọ́ọ̀l wọn já súnramú mọ́. Àlàó náà ń jẹ́ ìbílú ìyẹn tí wọ́n fi sọ pé ọmọ tó dá ọmọ bàbá ló ń jẹ́ ni àwọn ọmọ máa ń jẹ́. Ṣùgbọ́n tí ọmọ ò bá dáa jù ìyá gan ló máa fún gbàjá ìdí nìyẹn kì í ṣe owó lásán ni kì í ṣe ọ̀rọ̀. Àṣàyàn èdè ní Yorùbá fi ń pòwe fún àwọn èèyàn. Kábíyèsí ọ̀rọ̀. Ọmọ bá bàjẹ́ orúkọ bàbá ni ó jẹ́ ìta. Wọ́n bá yẹ pé kí àpèsè Ọ̀yálámì gbogbo àwọn ọmọ mi Ọ̀yálámì ni wọ́n tó má bá ṣe tí ò dáńtà Ọ̀yálámì náà tó pariwo. Ẹ ṣe sà. Ẹjọ́ ẹwọ́ dọ̀ fún ìṣẹ́jú kan ká gbókọ̀ yín sí. Yorùbá lè fi ọ̀rọ̀ sóbìnrin lọ́rùn pé méjì sọ́kùn ìjọ àwọn bàbá wa ìyàwó méjì mẹ́ta mẹ́rin mẹ́fà náà máa ń fẹ́ kí ẹnìkọ̀ọ̀kan lè mú tútú ọmọ ẹ̀ ni wọ́n ti àtàyàn èdè ní. Ṣe jẹ́ ló dá. Ẹ ṣe sà. Àtàyàn ọmọ ló jẹ́ kí bàbá wọ̀. Ṣé kí àtọwọ́ ló wà láàrin ọmọ lójú Olódùmarè àti Elédùmarè? Àtàyàn èdè. Ẹ kò sí yàtọ̀ ń bẹ́ẹ̀ iye ẹ̀yìn ẹ̀ náà ló yàtọ̀. Bẹ́ẹ̀ni. Kí ẹlòmíì tó ti pè wọlé. Ẹ ṣeun àpèsè ẹ̀yà wa kan dúró dè wá sórí làǹbì ẹ bá wa dá sétò. Ẹlòmíì ti pè wá wọlé àpèsè. Ẹ ṣeun ẹ bá wa yí nǹkan tí ẹ fi ń gbọ́ wa sísàlẹ̀. Ẹ ṣeun mà ṣàlàáfíà lẹ́wà mà. Ọmọ tó dá ti bàbá ẹ̀ èyí tí ò dá ti yá ẹ̀. Mọ́mí nǹkan tẹ́ fi ń gbọ́ wa ẹ bá wa yí sísàlẹ̀ kẹ́ lè gbọ́ wa dáadáa yí nǹkan tẹ́ fi ń gbọ́ wa yí sísàlẹ̀ kẹ́ lè bá wa sọ̀rọ̀ dáadáa mà. Ṣé ẹ ti gbọ́ máa yí sísàlẹ̀ yí yẹn sísàlẹ̀. Bẹ́ẹ̀ni. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ̀ẹ̀kan tí ẹ bá fẹ́ fi tá a fẹ́ pè wá wọlé nǹkan tẹ́ fi ń gbọ́ wa yìí sísàlẹ̀ kẹ́ ẹ lè gbọ́ wa dáadáa. Ṣó ti yé yín wà bẹ́ẹ̀ bá ti sísàlẹ̀ pátápátá ẹ gbọ́ wa dáadáa bẹ́ẹ̀ bá ti sísàlẹ̀ ẹ mọ̀ gbóhùn ara yín nínú nǹkan tí ẹ bá ń gbọ́n bẹ́ẹ̀ ó dẹ̀ máa rìbáàsì àbúrò ṣe ń sọ lóyìnbó. Ohun ẹ̀kọ́ ohun ẹ̀kọ́. Àwọn ilé ìbò nìyẹn àwọn Mìtúrà lé ilé ìbò. Ẹ ṣeun àpèsìn Ọ̀yálámì àwọn náà pè wá wọlé yẹn tàbí láti ìlú Dallas lọ́hùn. Wọ́n ṣe àdúpẹ́ pàwọn náà bá wa dá sétò. Tó bá wo Mìtúrà ọ̀nà táwọn tún gbé tí wọ́n gbà lọ́ọ̀nà ọ̀tọ̀ làwọn tún gbé tí wọ́n gbà. Wọ́n ti sọ pọ́rọ̀ ayé àtijọ́ ni. Àwọn tún sọ pé àwọn lọ́rọ̀ ayé àtijọ́ ni wọ́n ní ọ̀nà tí wọ́n fi ń sọ pé èyí tó bá dáa ni ti bàbá ni pé orúkọ bàbá ni ọmọ máa jẹ́ kò ní dórúkọ ìyá. Wọ́n ní èrò ọkàn tí wọ́n nìyẹn. Alhaji Sheikh Idris Yusuf Ore ló pé wọ́n darapọ̀ wọn lórí ètò Babalọlá Aminata ẹ ṣé wọ́n darapọ̀ mọ́ ọmọọba Gbana ẹ ṣé Jet Fẹ́mi Olúọmọ Jayọba mọ́ ẹ ṣé Níyì Tábì ẹ ṣé. Hello. Ẹ káàsán máa o. Ẹ máa káàsán títà mi ṣàlàáfíà o. Adúpẹ́ máa o. Ẹ kú iṣẹ́ náà Ọlọ́run á túbọ̀ máa fún yín ṣe o. Àmín orúkọ yín máa àti ibi tẹ́ ti ń pè wá. Juliana Ọláníyan lorúkọ mi o. Ẹ ṣé máa ẹ kú gbogbo gbà wá mà. Ẹ ṣeun. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lórí ẹ̀ ọmọ tó dá ti bàbá ẹ̀ èyí tí ò dá ti ìyá ẹ̀. Ẹ bá wa reduce the volume Facebook yín yẹn pátápátá mà. Ok mo tẹ̀ ti pa mo ti reduce ẹ̀. Ok ẹ bá wa
wà lórí ìtò àràbù ni fáwọn ọmọ àràbù bàbá àti ìyá fi àwọn ọmọ tí dúró fi ń sọ̀rọ̀ síra wọn lára ni. àwọn ọmọ kò sí bó ṣe lè rí ọmọ lè ya tiẹ̀ lóòótọ́ bó tí bàbá àti ìyá bá pawọ́ pọ̀ tó ṣera wọn nìkan gẹ́gẹ́ bí ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ ṣe sọ àwọn ọmọ ayọrí sí rere kò sọ́mọ kan ọgbọ́n ọmọ lọ́mọ kò sọ́mọ tó sọ pé òun fẹ́ jẹ́ tẹnìkan kò sọ́mọ tó fẹ́ jẹ́ ti bàbá àbí tìyá àràbù náà fi ń ṣe fáwọn ọmọ ìyá àti bàbá ni ìrẹ́pọ̀ gbọ́dọ̀ wà láàárín wọn tó máa fi fọwọ́sowọ́pọ̀ láti fi tọ́jú àwọn ọmọ wọn kì í ṣe ọ̀rọ̀ àwọn ọmọ rárá àràbù lè ní sí o nǹkan tẹ̀mí rí ń bẹ̀ nìyẹn àwọn ìyá àti bàbá tó ní wàhálà àwọn ló yẹ kọ́ tọ́ra wọn sọ́nà tó bá tọ́ra wọn sọ́nà wọn kọ́ bọ́lá bá àwọn ṣe máa tọ́ àwọn ọmọ náà ọlọ́run á dẹ̀ bá wọn tọ́ àwọn ọmọ àwọn ìlú lọ́mọ o ìgbà tí èèyàn ti gbọ́ ọmọ wá bẹ̀ téèyàn dẹ̀ tó débẹ̀ náà bàbá gan ò ní tiẹ̀ bí ẹni tó sọ̀rọ̀ gbẹ̀yìn ti sọ àwọn gbogbo ọmọ téèyàn ń bí orúkọ bàbá ni wọ́n ń jẹ́ orúkọ bàbá ni wọ́n ń jẹ́ wọ́n ọ̀dẹ̀ ní sọ pé torí wọ́n ń gbé orúkọ bàbá wọ́n pè pé gbàgbé ìyá tó gbé wọn sínú fóṣù mẹ́sàn-án tó dẹ̀ tọ́ wọn títọ́ fi tó bẹ̀ yẹn. àwọn obìnrin àwọn ṣe àràbù fáwọn ọmọ ni kò ń ṣe ẹ̀tọ́ rárá àtọ̀. ẹ ṣe àdúpẹ́ ma. ẹ ṣe àdúpẹ́ ma. God bless you ma. Ẹ̀gbọ́n mi níyì tàbí wọ́n ní I cite you Falila see you on the 13 and 14 in Dallas ẹ kú iṣẹ́. Ẹ ṣe bàbá mi sọ̀rọ̀sọ̀rọ̀ láti ìlú Florida làwọn náà. God bless you. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Olúwa ló lè tó. Olúwatóyìn Jackson wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò wọ́n ní greetings from Nigeria. Ẹ ṣe adúpẹ́ ṣàlàáfíà lẹ́wà. Èyí tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ni pé ọmọ tó dáa ti bàbá. Èyí tó kù díẹ̀ káàtó tí ò gbabẹ̀ náà wọ́n ní ti ìyá ni. Ẹgbẹ́ ojú wo lẹ fi wò ó? Ẹ já gba ìpè náà. Hello, ẹ káàbọ̀ sórí ètò. Hello, ẹ káàbọ̀ sórí ètò. Hello, ẹ káàbọ̀ sórí ètò. Yes sir. Olúwa ló ń ṣètò. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Àìmọye ìdílé tí ọ̀rọ̀ yẹn ti bàjẹ́ tó ti dàrú. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá sà. Kò sí nǹkan tó dàbí kí ọkọ àtìyàwó wọ́n jọ pawọ́pọ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n jọ tọ́ ọmọ wọ́n lè jọ gbádùn ẹ̀. Torí tán bá ní kí wọ́n fílẹ̀ kíyàwó nìkan máa tọ́jú ẹ̀ pé torí wọ́n ti sọ kí èyí bá dá òun ní ti bàbá èyí tí ò máa dá ní tìyàwó. Brother mi ṣe ń gbọ́ wa dáadáa. Hello sir. Hello sir. Hello sir, ṣé ń gbọ́ wa dáadáa? Ó dàbí pé wọ́n gbọ́ wa dáadáa. Gẹ́gẹ́ bí wọn tèmi mọ̀ tèmi. Ó dà ẹ ṣe. Mr. Quadri Ọlájú láti Germany. Ẹ ṣeun sir. Ẹ ṣe àdúpẹ́ sir. Ó dàbọ̀ sir. Wọ́n gbìyànjú láti sọ nǹkan tí wọ́n fẹ́ sọ bó ṣe jẹ́ wípé nẹ́tíwọ̀kì yẹn ò jẹ́ kí àwọn gbọ́ tiwa dáadáa àmọ́ àwọn náà sọ èrò. Mísúlù àjọ rebi àná òun rebi àti wọ̀. Bá a bá lẹ́ni tó ìfẹ́ pè wá wọlé lórí ètò nítorí báwa náà sọ èrò ọkàn tiwa náà. Ẹ ṣì láǹfààní láti pè wá wọlé fún ìṣẹ́jú díẹ̀ tó kù. Ọmọ tó bá dáa ti bàbá ni èyí tó kù díẹ̀ káàtó ni ti ìyá. Ẹgbọ́n ṣòye orí bẹ̀ bó ló ṣe yẹ kó jẹ́. Olúwatóyìn Bimgold David Noah brother mi Akin Kúyẹ̀ láti ìlú Canada.
ẹ bá wa dá sétò yẹ tó wá wọlé sórí WhatsApp ó dẹ̀ sórí regularly náà lè fẹ́ pè wá sí kò sí wàhálà. Ọlábísí ẹ káàbọ̀. Nǹkan tá à ń sọ ni pé ọmọ tó dáa ti bàbá èyí tó kù díẹ̀ káàtó ti ìyá ni ẹ̀dùn ọ̀ṣọ́ yẹ kó rí bẹ́ẹ̀. Hello ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàbọ̀ sà. Ẹ kú ètò náà. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Ọmọọba Adédàpọ̀ Àgbàlá ni o. Kadesh Promotions International. New Jersey lọ́mọ. Mr. and Mrs. Tora, ẹ kú ètò. Kò ní bàjẹ́ bàbá. Ẹ kú ti tòrísìrí náà. Yes sir. Ẹ̀yin náà ẹ kú palẹ̀ mọ́. Àbí o, ìrìn láàárọ̀ yìí ọ̀rọ̀ ńlá ni. Ṣé rí ọmọ tó bá da ti bàbá èyí tí ò bá tó bá kù díẹ̀ káàtó ti ìyá ni tí Yorùbá máa sọ. Bẹ́ẹ̀ni. Ó pín sọ́nà tó pọ̀ púpọ̀. Ó pín sọ́nà tó pọ̀. Ìdí tí Yorùbá fi máa sábà sọ ọ̀rọ̀ yẹn òun ni wípé bàbá ni wọ́n mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó máa sábà bá ọmọ wí jù tọmọ máa bẹ̀rù jù. Ṣùgbọ́n màmá wọ́n máa ń fọwọ́ yẹpẹrẹ wọ́n máa fi mú ọmọ. Tẹ́ bá wò ó ìwọ̀nba àwọn màmá ló máa ń fọwọ́ tó lágbára mú ọmọ wọn láti kékeré. Àwọn ọmọ máa ń rí ọ̀dọ̀ màmá gẹ́gẹ́ bí ibi ààbò ibi táwọn lè sá sí. Wọ́n lè máa ń rí bàbá gẹ́gẹ́ bíi pé bàbá ò ní fi àwọn lórí pé bàbá máa ń bá wọn wí. Bàbá tí nǹkan bá ṣẹlẹ̀ nígbà míì màmá máa sọ fún ọmọ ẹ̀gbọ́dà máa fẹjú ẹ̀ sọ́ba bẹ́ẹ̀ tó bá dé. Ọmọ lè fi mọ̀ pé bàbá òun á na òun ni. Ọmọ òun sábà fẹ́ràn bàbá ẹ̀ láti kékeré wá ni. Ṣùgbọ́n torí pé bàbá máa ń tọ́ ọmọ sọ́nà tó tọ́ àti pé àwa máa ń lò ó gẹ́gẹ́ bíi pé ibi tá a fẹ́ kẹ́ rìn ní. Òun ni Yorùbá ṣe máa ń sábà pa òwe yẹn pé ọmọ tó dáa ní ti bàbá ìjókòó díẹ̀ káàtó. Ó ní ti ìyá. Ṣùgbọ́n ẹ̀ tó pọ̀ jù nínú ẹ̀ jù. Ẹ kú wájú. Tí bàbá àti ìyá tó bá jọ gbé papọ̀ tó lè jọ gbé ọmọ tó bá tọ́ ọmọ yẹn àwọn ọmọ yẹn máa ń ní àwọn máa ń yanjú tó bá pawọ́ pọ̀ báwí. Ìṣe pé tí bàbá bá sọ pé kọ́mọ gbà bí kí ìyá bá ti dẹ́yìn kó sọ pé má jábà bẹ́ẹ̀ lóhùn o. Bàbá rádaràda bàbá sáré bá fún ìyá gan lówó ìyá lè sọ pé sọmọ bí mo ṣe lọ ṣe wàhálà láti rówó yìí kò ní sọ pé bàbá ló fún un lówó yẹn. Ẹ̀tọ́ ìyá lè yẹ kó sọ pé ọpẹ́lọpẹ́ bàbá yìí ẹ máa gbàdúrà fún bàbá yìí o. tó bẹ́yẹn ló ṣe lọ tó tí ìdílé bá wá pín yẹlẹyẹlẹ bóyá tí ìyá kó àwọn ọmọ lọ pẹ̀lú bí àwọn ọmọ ti rí ìyá wọn pé ọ̀dọ̀ ìyá làwọn lè sápamọ́ sí. Àwọn lè sá sí. Wọ́n máa ṣe nǹkan tó wù wọ́n ni. Ọ̀pọ̀lọpọ̀ orú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn wọn sábà yanjú dáadáa. Torí ẹni Yorùbá ṣe máa sọ pé tí bàbá bá lọ sí ẹ̀ èyí tó bá kúkú da náà ní ikú ni yóò kúkú tó orúkọ mi tí òun èrò àwọn èèyàn dẹ̀ mọ̀ mọ́ bí tèmi kó jáde gba ọmọ mi lílé máa fi yan gan. Èyí tí ò bá dá bí ìyẹn bá ṣe bó ṣe wù ẹ̀ kó máa jẹ́ tìyẹ́ náà ìdí tí Yorùbá ṣe máa sábà parọ́ òwe yẹn nìyẹn bẹ́ẹ̀ mi ṣe rí sí nìyẹn. Ẹ ṣeun ẹ ṣeun. Ẹ ṣe ẹ kú àtàárọ̀. Ẹ ṣe ẹ kú àgbà ẹ kú iwájú. Kò ní bàjẹ́ bàbá. Àwọn máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ní ẹkú ètò náà. Ẹ ṣe àdúpẹ́. Ẹ ṣeun ọmọọba Àgbàdà Kadesh Promotions International láti ìlú South New Jersey kọ́ nìyẹn àbí? South Jersey. Mọ̀ bóyá South àbí North ọmọ lójú dé o. South làwọn wà. Ibẹ̀ náà ń gbé Abbas Akande Obesere lọ. Lórí ẹ̀ ló máa dàbí ìtìẹ́ tí ò síbi tó mọ̀ ni àbí kí ni. Ọ̀rọ̀ ìfẹ́ lè ju ọdún gbogbo lọ. Mọ́kù mi kan sọ̀rọ̀ síbí. Wọ́n ní Yitabi, wọ́n ní this issue has been forced down our throats by our forefathers with their sayings. All kids, both good and bad, belong to both parents. Ìjọ́, wọ́n tún fi jọ́ sí. Adémípé Káfílà tàbí kẹ́ ẹ ṣe.
sórí pé mo gbà South Jersey náà wà sórí wọ́n ní thumb box fọ ọmọ lójú ìwọ náà wò bó ṣe lọ. wọ́n tó ń ṣe báyìí pé thumb second up fẹ́mi náà. lórí ètò amúlòdùn ńlá wa ní My Sweet FM pẹ̀lú ọmọlójú Olódùmarè àti mistura ọmọ asúnramú. Folúkẹ́ Yusuf Ẹ̀yìnlójú Baba God wọ́n ní ọmọ tó dáa ti bàbá is a figure of speech used to encourage child to be a better person in life. Akínfadéyan Robert Alex. Ẹ ṣé àdúpẹ́ láti Indianapolis ìjàkiri bàbá àgbà. Ọmọ wọn ní ilẹ̀ Olújí lọ́hùn. Ìlú tó jẹ́ pé wọ́n da India pọ̀ mọ́ police ni. Dada India. Na police. India na police. Na police. Ọmọ bá àgbàna ní okay for mistura. Màmá wa jù dáná Ọláníyàn mo gbọ́ màmá jọ máa hàdí lórí Facebook máa rí. Àti lọ wákàtí kan àti ìṣẹ́jú mọ́kànlá lórí ètò yìí. Wákàtí kan àbọ̀ lẹ́tọ̀. Àní máa pẹ́ àní máa ju wákàtí kan àbọ̀ yẹn lọ. Wákàtí kan gan la fẹ́ ṣe. Àmọ́ ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu. Ó ń fa fún òjẹ́. Olùgbọ́n kan tí Kingston ní Àdé sọ, wọ́n ní ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Olúwa ló lè tó. Mistura ká tó lọ lórí ètò, kí ni nǹkan tí wọ́n rí sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Sáré jábọ́là ní ìṣẹ́jú 5. Mo ti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tiwa tó ń bá wa wò ètò yìí gbogbo ìgbà, tó ń bá wa share, tó ń bá wa comment, tí wọ́n ń bá wa dá sí, tó ń pè wá wọlé in fact iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe o. A dúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo wa náà láti gbọ́rọ̀ ta sọ yìí pé èwo ló dá nínú ọ̀rọ̀ yẹn wípé kọ́ máa sọ wípé ọmọ tó dá ní ti bàbá yìí tí ò dá ní ti ìyá. Gbogbo àwọn èèyàn ti sọ tiwọn pé wọ́n ti sọ síwájú ó ti sọ sẹ́yìn, òótọ́ ni gbogbo ohun tẹ́ sọ. Nítorí pé tá bá wò dáadáa. Mistura kò tó mọ lọ wo ojú screen ẹ Olúwatóyìn Jackson tẹ nǹkan kan síbẹ̀ tó yẹ pé wọ́n ti àwọn nǹkan tó jẹ́ pé ọ̀rọ̀ kàbí. Ṣé a kà jáde? Ẹ jẹ́ àjẹ́ káwọn èèyàn gbọ́ má gbọ́ kò sí lọ́rọ̀ tiwa. Olúwatóyìn Jackson àwọn èèyàn ti Michael Jackson wọ́n ní pé for me there's no favourite child. Remember that 2 individuals came together to become one, so therefore all the children are the same. They should both join hands together to train them properly in the rights and ways of the Lord, so that all the children can all be favorite to both father and mother and even themselves. Ẹ ṣé ọ̀rọ̀ ńlá lẹ sọ. Ìwọ tí mo fẹ́ sọ gan-an òun náà lẹ sọ. Lédè àbínibí nǹkan tí wọ́n gbìyànjú láti sọ lédè tiwa torí ẹ̀yin tí ẹgbóyìnbó bíi Mistura yẹn ẹ jẹ́ káwa náà kà lédè àbínibí. Nǹkan tí Olúwatóyìn Jackson láti sọ bí ó ní pé wọ́n ní tiwọn wọ́n ní kò sí ààyò ọmọ kan wọ́n ní ṣùgbọ́n káná tí wípé ọkùnrin àti obìnrin yẹn ọkọ àti ìyàwó àwọn méjèèjì darapọ̀ láti di ọ̀kan. Wọ́n nítorí ìdí èyí wọ́n ní gbogbo àwọn ọmọ ló dọ́gba pátápátá. Wọ́n ní ṣe ló yẹ kí àwọn òbí méjèèjì kan pawọ́pọ̀ láti tọ́ ọmọ bó ti tọ́ àti bó ṣe yẹ àti ní ọ̀nà tí ó jẹ́ ọ̀nà Olúwa kí àwọn ọmọ wọn kí wọ́n lè jẹ́ kí wọ́n lè yàn kí wọ́n lè yanjú kí wọ́n sì lè wúlò kí wọ́n sì lè jẹ́ ààyò òbí méjèèjì àti ti bàbá àti ti ìyá kí wọ́n lè wúlò. Ṣé Olúwatóyìn Jackson ẹ kú ọpọlọ Arábìdé Múlíkà Tọ́ládò ní ẹ ṣé ó yá wọn bọ́rọ̀ rẹ bọ̀. Bí mo ti ń bọ́rọ̀ mi lọ òun náà ni pé gbogbo ohun tí gbogbo wa sọ láti fi ṣàtótónu látàárọ̀ ọ̀rọ̀ ńlá ni. Tá bá múrú ọ̀rọ̀ yẹn tá ń sọ wípé ọmọ tó dá ní ti bàbá èyí tí ò dá ní ti ìyá, táwọn náà bá sọ pé ó dá ọlọ́dọ̀ tiwa ọmọ tó dá ní tóbìnrin èyí tí ò dá ní ti bàbá, á jẹ́ wípé ìyá nìkan ló yẹ kó máa jẹun ọmọ. Á jẹ́ wípé ìyá ló ń tọ́jú ọmọ láti kékeré, òun náà ló gbọ́dọ̀ mọ nǹkan tó máa fọmọ ṣe. Òun ló máa sọ fún ọmọbìnrin pé ó yá o
má jẹ́ kọ́kùnrin kankan fọwọ́ kàn létí àṣọ bá ti fọwọ́ kàn báyìí ó máa lóyún ni kò wá kí n ṣe ọ̀dọ̀ ìyá nìkan ló yẹ kó pín sí ó yẹ kó pín sọ́dọ̀ bàbá náà ẹ jẹ́ ká máa pẹnupọ̀ ká máa bọ́mọ wí ọmọ tí ò bá ti da àwa méjèèjì lájọ ní àjọ máa bá wí náà ní èyí tó bá da àwa méjèèjì náà lájọ máa ní kí gbogbo wọn náà kó lè ṣoríire pọ̀ náà ni kọ́lọ́n kó má jẹ́ ká bí ọmọ burúkú kọ́lọ́n kó má jẹ́ ká bí ọmọ tó máa kó wa síta bí ọmọ tó máa bá ní lórúkọ jẹ́ àwọn ọmọ kan wọ́n ń jalè bó ṣe ń mú wọn tó ń jalè tó bá mú wọn tó tọ́jú ohun tó fi wọ́n lẹ̀ báyìí bẹ́ẹ̀ lọ tún máa lọ jalè míì lọ́ máa ń gbé ságọ̀ ọlọ́pàá ọlọ́run ò ní jẹ́ kórúkọ ọmọ tí wàá wà lágọ̀ ọlọ́pàá débi tó máa ṣe wọn. àmín 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 ní àṣírí tèmi nù ó ẹgbẹ́ àparapọ̀ kájọ bọ́mọ wa wí. àwọn ajú ìlọ́lá lánìyàn wọ́n ní the best of the best. sísítà mi Fọláṣadé Akínọlá Ṣọlábí wọ́n pa àtẹ́wọ́ fún ẹ. Aramide Mulikat Fọlúkẹ́ Yusuf ẹ̀yìn lójú Baba God wọ́n ní ọmọ lójú àmì stick kudos to you guys. Bọ̀dé Adéṣẹ́gun Wálé Azan wọ́n ní nice one. Ojú Olúwa ló lè tó. tó Mistura gẹ́gẹ́ bí èrò ọkàn tèmi ṣé ń tọrọ ìṣẹ́jú méjì mẹ́ta lọ́wọ́ rẹ̀ ṣé wàá fún mi. bàbá fẹ́ bọ́ bàbá fẹ́ bọ́. ṣé ká ní káwọn ẹ̀mí kan gbé wá. ṣé káwọn ẹ̀mí tó máa ń gbé wá ṣé kan gbé wá. tó gbogbo ńlá kí lẹ́ṣọ̀lẹ́ṣọ̀ á kí tológun tẹ́ ẹ̀ wá pẹ̀lú wa lórí ètò. èyí tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ tá à ń sọ lórí ọ̀rọ̀ tá a gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ tá a gbé sáfẹ́fẹ́ gẹ́gẹ́ bí Mistura ṣe plan ẹ̀ tó gbé wá sórí ètò lónìí ó ní nǹkan tó dùn ún rí òun náà ni àdúpẹ́ lọ́wọ́ yín tẹ́ ẹ bá wa dá sí àdúpẹ́ lọ́wọ́ yín tẹ́ ẹ pè wá wọlé ẹ̀yin tẹ́ ẹ sì ń kọ́mẹ̀ǹtì náà àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá ìfẹ́ tẹ́ ẹ ní sí wa ìfẹ́ náà ò ní dọ́bà kò ní di nǹkan burúkú pẹ̀lú àṣẹ Èdùmàrè ẹ ní èyí wa ọ̀ ẹ mọ̀ fẹ́ràn wa náà ní pẹ̀lú àṣẹ Èdùmàrè àwa náà ó sì mọ̀ fẹ́ràn yín náà pẹ̀lú àṣẹ Èdùmàrè ẹ ṣeun pẹ̀lú bẹ́ẹ̀ ṣe bá wa dá sétò yìí gẹ́gẹ́ bí tèmi ọmọ lójú Olódùmarè nǹkan tẹ́mi gbé wá fẹ́mi lónìí tí mo fẹ́ sọ òun náà ni pé lórí ọ̀rọ̀ tá a èyí tó bá dáa ní ti bàbá èyí tí ò sì dáa náà tó kù díẹ̀ káàtó pé ti ìyá ni ẹ mú gbàjẹ́ abúlé àbí pé nígbà tí ọlọ́ọ̀bà mi ìdùn àkó tó dá ayé tó dá bàbá wa Ádámù àti Éfà ó fi wọ́n sínú ọgbà Édẹ́nì mọ́ ọgbọ́n Mistura oníkọ́mọ bísí ó ní kọ́sì èyí òun ni wípé ọmọ kó wá sáàárín àwọn méjèèjì kán máa di ọ̀pọ̀lọpọ̀ rántí pé ńgbà tọkọ àti ìyàwó ti di ẹyọ kan bàbá fi ilé ìyá rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bó ti wà nínú ìwé mímọ́ ìyá náà fi ilé àwọn òbí rẹ̀ sílẹ̀ wọ́n parapọ̀ wọ́n di ọ̀kan ṣoṣo nígbà tí wọ́n wá bímọ òfin Olúwa ní àṣẹ Olúwa ní pé ẹ tọ́ ọmọ yín kó lè bá fún yín ní ìsinmi ẹ̀tọ́ ọmọ yín kò lè bà fún yín ní ìsinmi gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ Mistura kò yẹ ká sọ wípé ìyá nìkan ni kó mọ̀ dá ọmọ tọ́ kò yẹ ká sọ wípé bàbá nìkan ni kó mọ̀ dá ọmọ tọ́ ó yẹ káwa méjèèjì kájọ pa ọ̀pọ̀ kájọ tọ́ ọmọ wa ni gbogbo àwọn ọ̀rọ̀ àtijọ́ tá a máa ń sọ àwọn òwe àtijọ́ pé èyí tó bá dáa ti bàbá èyí tí ò bá dáa ti ìyá ni kì í ṣe àwọn ọ̀rọ̀ tó encourage èèyàn bọ́mọ mi nǹkan bá gbọ́gán orí ọmọ mi yìí pé nítorí wípé á ní ṣé wípé tó ayé òun bá dáa báyìí bàbá òun bóyá bàbá gan ò tiẹ̀ ìwà tó dáa sọ́mọ gan tẹ́lẹ̀ bóyá ìyá gan ni ò tiẹ̀ ìwà sọ́mọ tó dáa tẹ́lẹ̀ a máa dá confusion lẹ̀ ní ìdílé bó o bá wò gan láàrin ẹ̀gbọ́n àtàbúrò a máa dá confusion lẹ̀ bó o bá wò láàrin ọkọ àti ìyàwó mi ò nínú àgbọ̀rọ̀ sí a ní o ti sọ wípé èyí tó dáa tìẹ ni èyí tí ò dáa tèmi ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ìyàwó mi bó bá gbọ́rọ̀ gan bó bá gbé e sínú ìjọba pé yóò padà mọ́ fi hùwà sí ọkùnrin náà bó bá yá náà ni ọkùnrin dẹ̀ ní nǹkan tóun sọ lòun kàn sọ ọ̀rọ̀ yìí a máa da ìdílé rú a máa da nǹkan rú a máa da ìgbéyàwó tuntun a máa dàrú lóríṣiríṣi ọ̀nà àmọ́ Mistura ọjọ́ táyé bá gbà wá dáadáa yànnà náà ọ̀rọ̀ yìí àmọ́ kí n kàn mú lérèfé kí n gba àwọn bàbá wa nímọ̀ràn bí àwọn ọ̀rọ̀ tá a máa ń sọ yìí kò yẹ ká máa sọ létí àwọn ọmọ wa kò yẹ ká máa sọ torí gbogbo ọ̀rọ̀ tọ́mọ bá sọ gbogbo
gbogbo ọ̀rọ̀ tí bàbá bá sọ bọ́mọ bá gbọ́ gbogbo ẹ̀ làwọn ọmọdé yìí ń ká sórí títí tí wọ́n ó fi dàgbà gbogbo ọ̀rọ̀ tí ìyá bá ṣe sọ àwọn òbí wa àwọn jẹ́ àwòkọ́ṣe fún àwa ọmọ tí ń bọ̀ lẹ́yìn àwọn là ń wò ọwọ́ tí bàbá bá fi tírìtì ìyá òun náà lọ́mọ ó fi tírìtì ìyàwó tiẹ̀ ọwọ́ tí ìyá bá fi tírìtì bàbá òun ní tá a bá bímọ obìnrin náà ó fi tírìtì tiẹ̀ náà ọkọ tiẹ̀ nílé ọkọ mr dàbí nǹkan tí mò ń sọ ò make sense ni òwe àtijọ́ ni lóòótọ́ ló sọ nǹkan kan lẹ́ẹ̀kan mr ó ní èèyàn méjì ló ń bímọ àmọ́ ìgbà ojú òun ló ń tọ́mọ bẹ́ẹ̀ náà ló ṣe rí ìmọ̀ràn tèmi náà ní fún gbogbo wa òbí pátápátá ẹ mọ̀ jẹ́ àmọ́ sọ statement ẹ mọ́ nǹkan tó máa ń dalérò ni bàbá yẹ kó wáyè láti pé kóun náà discipline ọmọ ẹ kí màmá náà wáyè láti sọ pé òun náà dì pẹ̀lú ọmọ ẹ òun náà discipline ọmọ ẹ ẹ jẹ́ àṣẹ ní 50-50 ìkan ò gbọ́dọ̀ jù kan lọ èyí ò ní ẹ wá fọwọ́ líle mú ọmọ o a sì ní ẹ fọwọ́ rírọ̀ kẹfì mú ọmọ àmọ́ ẹ mú àwọn ọmọ yín ẹ tọ́ wọn dáadáa kí wọ́n lè bá fún yín ní ìsinmi mísùlù jẹ́ nǹkan tèmi fẹ́ sọ lórí ètò lónìí ẹ̀mí ọ̀rọ̀ ẹ̀mí láti orí ìtẹ́. èyí tí ó pa ya. ọ̀lànìkẹ́ ọ̀làyẹmí ẹ̀ ṣe. Adédámilọ́lá Bọ́sẹ̀. DJ Mọ̀bìká tó lọ lórí ètò sáré bá wa ju àwọn advert wa sí káwá mọ kẹrù wa ilé mi ń pè mí mò ń lọ DJ Mọ̀fìdà àwọn ìpolówó ọjà náà sáré bá wa tẹ̀ ẹ́ sí ṣọwọ́ àpẹẹrẹ. Alhaji wa Sheikh Idris Ore ló pé wọ́n ní good topic ẹ ṣé gan sa Olúkà Yusuf ó yẹ kó jẹ́ 50-50 náà ni God bless you. Bàbá títí abala àpolówó ọjà dé àmọ́ dágbére lórí ètò mi. Àmọ́ ẹ farabalẹ̀ gbọ́ àwọn ìpolówó kékeré tá a ní fún yín. Genesis Films Productions present the London premiere of Stolen Vow, starring Chibola Dabo, Joyce Kalu, Daniel Lloyd, and Uche Obodo at Odeon Cinema, Bugsby Way, London, SE10OQJ. Tickets £15 regular, £25 VIP. Get your tickets at shoops.com, mysweetfm.com, and cocobar.com. Stolen Vow, the movie. Love, they say, is the beginning and end of everything. Tayo is gone and you've got to pull yourself together and move on. My Sweet Pea Limited and Crystal and Scarlet Production, in conjunction with Genesis Films Productions, present the London premiere of Stolen Vow, starring Chibola Dabo, Joyce Kalu, Daniel Lloyd, and Uche Obodo at Odeon Cinema, Bugsby Way, London, SE10OQJ. Tickets £15 regular, £25 VIP. Get your tickets at shoops.com, mysweetfm.com, and cocobar.com. Stolen Vow, the movie. Some money, and I gotta give it to her. It's not for any reason, but because of every package I've been seeing. Whenever I bring money to my cousin in your school, in fact, your frontage and the backyard is always amazing. I think I saw you on Instagram. And what about that? At your age? What does age have to do with me being on social network? Mommy, but there's nothing wrong with this dress. Hey, look at it now, Mommy. No, you are a student. Your dressing will attract the kind of man you're gonna marry. You are old to get married. Go and marry, stupid girl. Go and marry. I'm talking to you. I'm your mother's friend. You don't insult an elderly person. So you know you're an elderly person. And you have the mouth. You have the very dirty, stinking mouth to be telling my parents all sorts of rubbish about me. That I am this, I am an adult, I go about moving around with bad boys, bad girls in school. I collect guns from them and all that. Why would you be telling my parents about that? Personally, I'm gonna deal with her. She's a snitch. You are married. You're happily married. When we were together, you were not this boxed up. So how come you had all this money and you went to marry another person?
And when she grows, she won't depart from it. Leave her child. Over. Let's go. What's in happening? Wait a minute now. Stop it! Stop it! Ṣẹ́kù ẹ ti ní kí ọkọ yín ó lé ọmọ mi lẹ́nu iṣẹ́ ó dẹ̀ ti lè dẹ̀ complain. Ó sì kò lé mi padà sílé o torí fáìlì àti fàlì wọn ò jọra wọn rárá kó gbọ́ dáadáa. Ìgbà wo nìyẹn bẹ̀rẹ̀ iṣẹ́ tá a bá jọ wà bá kọ́ńkọ́ ìyẹn dé lọ́fíìsì ìyẹn ní í ṣe pẹ̀lú iṣẹ́ tó ń ṣe lọ́fíìsì. Ṣé mọ́tò yàtọ̀ àrọ̀ mo ti ń pè wọ́n sá mo try títí tí wọn ò gbé call mi so later ìkan lára wọn pick call mi nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọn ò ní interest mọ́ sá. Ó parí wa ìjọ mọ̀ pé business mi ò lọ déédéé fún bíi almost 2 years now kò sí church tí mi ò ti dé kò sílé aláàfáà tí mi ò ti dé. Ṣé wọ́n ti fi ẹsẹ̀ létọ̀ ni? Èmi máa pa ẹ́ ọmọ mi náà ìfarabalẹ̀ ọmọ mi máa pa ẹ́. ọmọ tí mò ń wò yẹn àwọn orí kọ̀ọ̀kan wà lára ẹ̀ àti pé àwọn àǹfààní kan wà tó ẹ pé ẹ lè jẹ lára ẹ̀ kì í ṣe gbọ́dọ̀ pé ọ̀gá kò sí ìyàwó yín lára àǹdí débi tí ìyàwó yóò máa mọ́nítọ̀ yín káàkiri tó bá ta sí yín ẹ̀yin náà ẹ̀ ta sí i. kò ṣáà ní dalé mi níyà. yóò lè dalé yín lọ́gà. gbogbo gbọ́dọ̀ sọ pé jẹ́ kí n gbọ́ ọ̀jà rẹ ìdòwú gbọ́dọ̀ làbá ṣàìsàn ni kí ló kọ́ mi pẹ̀lú gbogbo rádaràdá yẹn. Guys, you under arrest. Mo ti ẹ̀ fẹ́ pa ẹ́ mo fẹ́ pọ ọmọ yẹn ní kẹjọ lọ́mọ fẹ́ra yín lọ́rùn. Ó fẹ́ pa mí. Criminal matters lele is a very serious offence. Ṣé mo wọ́n lo arms and criminal matters ẹ̀ mọ bó ṣe rí under the. Also, there's a situation right there. We're on top of it. Over. Let's go. What's in happening? Wait a minute now. Stop it! Them say love your neighbor as you love yourself. You better kill the ego to one menopause. Yeah. Hello, for further introduction, I'm busy Wester from the grade of the socio. Give me a Moluko Sile for my jacking go. Cause right now I'm in Rogale de Congo. You want know me, really low Cairo. Only phone it to tea, shedding battery pyro. Give me to be in Metari, the Cosi Gota, Bele Joko and Oya Kokujale. Naso. Ore ni mo fẹ́ ṣe ẹ́ ṣó wáyé kó di ibi my ribs was broken just to make it lódìdí. Right now mo ti jẹ́ lójú oge tán you kàn dé tàwọn mi gbégun àmì òwú ló mọ́ kí ló dé chai ìyẹ́ lo Cinderella tí n bá fi ẹ́ ṣàkọ́dàkùnjọ kí ló fẹ́ dà ṣó mọ̀ kò sí kékeré ọkùnrin ọkọ tí wọ́n ló dé so gbábí ọkọ bí mi mo ti rí nínú báíbù obìnrin méje ló ṣì máa lé mi. Isaiah 4 verse 1 ni tó bá rò pé mo parọ́ lọ́kà kó lè já mi sí lè já. Baby kò lè jẹ́jẹ́ if your mind tell you present condition ó jẹ́ gbà bẹ́ẹ̀. Baby wo kò lè má lọ bẹ́ẹ̀ títí ayé cause that man wey you reject another woman go accept and go dey hail gbàgbé. My son no be criticism I no support anyone not even feminism just treat your man right. Double B Production. Yeah. It's me supplying on the bass. See what's that on you, Cinderella. Oh my God. L'Atlanta taore balenga o. Ọpẹ́lọpẹ́ àjọṣe pẹ̀lú Mufu. Àwọn lọ́mọdé lẹ́dà mọ́lá o. Bẹ́ẹ̀ la wá Tajudeen mi pélé. Ní Chicago taore Tajudeen ni o.
ọpẹ́lọpẹ́ body pass tó mú dání ló jẹ́ ká fojú kan Tajudeen ni o. Aye, ladies and gentlemen, commanders to Fuji. Fuji sound is better for you. Fuji sound is better. Aye, ladies and gentlemen, commanders to Fuji. Fuji sound is better for you. Fuji sound is beautiful. Ẹ káàbọ̀ padà láti yàrá àpolówó ọjà. Ẹ jẹ́ ká jọ kọ́. Ọjọ́ rẹ̀ bí àná òòrùn rẹ̀ bí àtiwọ̀. Afẹ́mọ̀ dágbére lórí ètò yìí. Mísírọ̀ wa máa lọ àsàlátù yéé jó. Dágbére fáwọn èèyàn wa kó tó mọ̀ jó. Nígbà tó gbé bàálù sí ó wá ní má jòjọ torí Ọlọ́run jẹ́ ìjó iná nìkan. Ìjó iná ni. Ó ní orí irúṣẹ́ ọlọ́kà ṣe mo dúpẹ́ fún gbogbo nǹkan tẹ́ ń ṣe fún wa gbogbo bẹ ṣe ń sọ̀pọ̀tì wa àdúpẹ́ lọ́wọ́ yín. A ó máa rí yín bá gbogbo ẹ̀yin tẹ́ bá wá sóbè sèrè lẹ́yìn ìjẹta àdúpẹ́ wa mọ̀ rí yín bá o. Kẹ́ má gbàgbé pé ní on the 24th of November mo máa launch magazine láti ọwọ́ 11th Media Global Concept. A fẹ́ launch magazine àti movie premiere advert tẹ̀wò tán yẹn Wicked Soul. A fẹ́ launch ẹ̀ nílùú Dallas náà ni. Kí gbogbo yín tẹ́ bá wà láàrin Texas kẹ́ wá darapọ̀ mọ́ wa níbí báyìí ní Yemsade Lounge láti fẹ́ ṣe. Mo dẹ̀ tún fẹ́ rọ̀ yìí pé kẹ́ máa wo movie mi lọ. Whose Fault series movie ni wọ́n ṣe ní 20 minutes ó wà lórí Àpáta TV. Kẹ́ máa wo kẹ́ fi máa support wa kẹ́ máa darapọ̀ mọ́ wa lórí ẹ̀ náà. Whose Fault lórúkọ ẹ̀ ẹ máa wo lórí Àpáta TV lórí YouTube is free. A máa rí yín bá o láṣẹ Èdùmàrè pàdé wa ní next week lórí ètò Amúlùdùn. Tó bá dẹ̀ díjọ́ Jímọ̀ Olóyin náà ẹ pàdé mi lórí Connect with Misty. Thank you so much. God bless you. I love you. Ṣé o ti polówó ọjà rẹ tán? DJ Murphy bọ́ọ̀ bá gbowó ọjà rẹ lọ́wọ́ Misty tó ń gbọ́ ó ti polówó ọjà tán. Ọjà bíi márùn-ún àbí mẹ́wàá ló ti polówó lórí ètò lónìí. Kò sí wàhálà. Mo ti sọ péré mo sì polówó Pasuma sì ń bọ̀ next week kọ́ wá wò ní Dallas kí ló ń sọ. Kí ni ó ti tó? Fuji sound is better for you. Boss, Fuji sound is better. Ó ní aṣọ ọlọ́bẹ̀ ṣògbìn tẹ́ ẹ bá wa jẹ́ náà ẹ̀sìn wọn adúpẹ́ pé ẹ̀ fi wálẹ̀. A ti lo wákàtí kan 30 ìṣẹ́jú lé méjì. Àmọ́ dágbé lórí ètò ni. Èmi ọmọ yìí rẹ̀ ọmọ ìjọ Olódùmarè. Lórí ètò Amúlùdùn pẹ̀lú Mistura Àsúnramú. Ẹ pàdé mi lórí ètò ọ̀rọ̀ ìṣítí lọ́la pẹ̀lú àlejò mi pàtàkì. Pẹ́pẹ́yẹ ó gbọ́ ọmọkàn lọ́la nǹkan ó gbé nǹkan àná lórí ètò ọ̀rọ̀ ìṣítí. Ẹ tún gbọ́ winiwini bẹ́ẹ̀ ṣe máa ń gbọ́. Ẹ̀yin náà ṣáà mọ̀. Lọ́la aago 3:00 ti UK. Aago 3 sí 3:00 ti UK. Ẹ darapọ̀ mọ́ mi lórí ètò. Ẹ calculate ibikíbi tẹ́ ẹ bá wà. Ní ìlú US ó jẹ́ aago 10 àárọ̀ ìyẹn ní New York. Lọ́dọ̀ Mistura ó jẹ́ aago 9. Nígbàjẹ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Gbogbo yín mo kí pátápátá mi ò lólódì ẹnìkọ̀ọ̀kan. Lólódì ẹnìkọ̀ọ̀kan á kì í. Àmọ́ fèyí ṣe lọ́nà. Nílọ nílò ewúrẹ́. Tó lọ tí ò délé. Nílọ nílò àgùntàn pọ̀lọ̀jọ̀ tó lọ tí ò délé tí wọ́n mú fẹ́ ṣe ẹran ìmúbọléyà. Bá a bá ṣe ń lọ àmọ́ délé. Nínú àjò gbé sájò pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àwa là á máa wá ẹ̀yin là á máa bá pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ bá ń kí gbogbo ará ilé o pé ṣàlàáfíà náà làwọn wà. Ọmọlójú Olódùmarè ló ń dágbé lórí ètò àti Mistura Àsúnramú pé àátún pàdé. Ìpàdé wa bí adùn bí oyin lọ́jọ́ mẹ́jọ lórí ètò Amúlùdùn. Ẹ ṣeun ó dàbọ̀. Ṣó mọ̀ pé orin Barrister tó tiẹ̀ wá gbé sí òun ló jẹ́ tó yẹn ń wọ́ mi lára. Ó jẹ́ rántí pé a máa ṣe celebration beyond the 1st of December ní Dallas. Ìwọ gangan ni mo ti sọ báyìí kó máa bọ̀. Torí ìtẹ́ náà ti dá mi Sweet FM múlẹ̀. Torí mi ni o, torí Ọlọ́run. Díẹ̀ tó nìkan pẹ̀lẹ́. Sọ̀rọ̀ tá àṣírí atẹ́gùn mọ́.
Dókítà Barrister.